أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Akí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa, akí Ọlọ́run ọba tí ó fọ̀nà mọ́ wa, akí Ọlọ́run ọba tí ń kẹ́ wa tí ń gẹ̀ wá, ọba tó mọ̀ wá ju gbogbo nǹkan lọ, ọba tó rí wa lérí àṣìṣe tí ó bá wa wí, ọba tó rí wa lérí àìmọ̀ ṣe tí ń daṣọ àṣírí rẹ̀ bò wá, ọba tí ń retí ìgbà tá túbá tí ó foríjìn wá, ọlọ́mọṣá foríjìn wá, mọ́ṣá kẹ́ wa. Abẹ́lọ́run kó bá wa kí Ànábì sallallahu alaihi wasallam, kó bá wa gẹ̀, abẹ́ kó bá wa kẹ́ gbogbo àwọn ẹni rere àti gbogbo àwọn àfà tí wọ́n kọ́ wa ní kéwú, gbogbo àwọn òbí tí wọ́n bí wa tí wọ́n tọ́ wa rí, Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn, bá wa gẹ̀ wọ́n, gbogbo ẹni tí ń fẹ́ tiwa nítorí Ọlọ́run. Albarka, àlékún ọlá kí ọmọ jẹ́ ti gbogbo wa lápapọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gbogbo jama muslimi tí à ń wòra wa gbọ́ra wa ní dédé àkókò yìí, akíra wa pé a kú sọ̀kalẹ̀ sí ìkànnì wa, ibi tí a ti máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam, tí Ọlọ́run sì ń fún wa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tá a dá bí àbá, nígbà tá a bẹ̀rẹ̀ tọ́lọ́run fi wá ní kí a rí ṣe débi abáde ìyá dúpẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Akíra wa káàbọ̀, akíra wa kú sọ̀kalẹ̀ láti tẹ̀síwájú ńbẹ̀. Adẹ̀tú tọrọ àforíjìn lọ́wọ́ ara wa fún bí ìta bára sọ ọ̀nà ìgbà tí ó gbà parí, nẹ́tíwọ̀kì dà wá láàmú. Abẹ́lọ́run kírú ẹ̀ mọ́ tún repeat mọ́ ní òní yìí. Èròǹgbà wa náà ní pé ẹnu ọ̀tọ́lọ́run bá ṣàní àríṣe kí a ṣe déédéé kòńgẹ́ ìyọ́nú Ọlọ́run ọba kó gbà lọ́wọ́ wa. Naam, tí a bá gbàgbé ibi tá a bọ́rọ̀ dé tí nẹ́tíwọ̀kì fi bẹ̀rẹ̀ sí ní dà wá láàmú, òun ni nípa àwọn ìṣẹ̀lẹ̀ ọdún kẹjọ tó jíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam dé Madina. Ìgbà tí wọ́n ti wọnú ọdún kẹjọ, wọ́n kúrò ọdún keje, tí Ọlọ́run ti bá wọn ṣẹ́ ogun Khaybar, tí Nabi sallallahu alaihi wasallam dẹ̀ tún sí lọ sí Mẹ́kà láti lọ ṣe umrah aládàpadà, èyí tí wọn ò rí ṣe ní ọdún tó ṣáájú rẹ̀, tí wọ́n terminate ẹ̀, tí wọ́n ní wọ́n padà wá lọ́dún tó bá tẹ̀lé, tí wọ́n ti ṣe umrah náà tán. Arákùnrin kan tí wọ́n pè ní Khalid ọmọ Walid láti Mẹ́kà, nínú àwọn jagunjagun tí wọ́n jẹ́ akíkanjú ní ìlú Mẹ́kà ńlọ́wà. Òun ni tẹ́ bá gbàgbé nígbà tá à ń sọ̀rọ̀ ogun Uhud, òun la sọ pé ọ̀gángan ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún àwọn mùsùlùmí kan tí wọ́n ń tàfà, tó fi wọ́n sí àpáta kan pé ẹ má fi bẹ́ẹ̀ lẹ̀ o, ẹ má fi bẹ́ẹ̀ lẹ̀ o, bẹ́ẹ̀ bá rí tá a bá ń wí ní ogun ẹ má fi bẹ́ẹ̀ lẹ̀. Tó bá sì jẹ́ sí pé àjẹjà lójú ogun náà tí wọ́n wí ní wa, ẹ má fi bẹ́ẹ̀ lẹ̀. Tá Ànábì tẹnumọ́ fún wọn tí wọ́n padà gbọ́rọ̀ sí Ànábì lẹ́nu. Táwọn rí nígbà tí wọ́n rí pọ́wọ́ tí ń dun àwọn kèfèrí, àwọn mùsùlùmí ń pa kèfèrí, làwọn bá ṣe bí àwọn ti ṣẹ́gun, náà bá forí àpáta yẹn lẹ̀, àwọn ọlọ́fà wọ́n forí àpáta lẹ̀, àwọn kèfèrí wọlé látẹ̀yìn. A sọ pé nínú ẹni tó líìdì ọmọ ogun àwọn kèfèrí wọlé látẹ̀yìn tán fi rí bí àtáàkì àwọn Ànábì látẹ̀yìn, òun ni Khalid ọmọ Walid, òun ni akọgun àwọn kèfèrí ńgbà náà. Nígbà tí Ànábì sallallahu alaihi wasallam ṣe umrah yìí tán, Ọlọ́run fẹ́ atẹ́gùn ìsìláàmù sí lọ́kàn. Òórò náà ni pé kí là ń bá jà sí gan. Kúmọ́ tó bá yẹ sí pé àwọn òòṣà yìí lágbára tòótọ́, èyí ṣe táwọn òòṣà yìí ò gbé wá débi tí Muhammadu tún fi wá sí igi imú wa ní Mẹ́kà ń bí àṣírí nǹkan kan ṣe fún. Olóhun bọ̀ wá ṣe umrah, ó wá bẹ́ẹ̀ ó sì padà débi tí ó wá padà adẹni tí ń bá wa negotiate terms and conditions. Gbogbo yẹn jẹ́ kí Khalid ọmọ Walid rò pé tá a bá ní kúrò jàre, agbára tí ó ń tọ̀hún tẹ́ni yìí gbójúlé ó ju agbára táwọn gbójúlé lọ. Ni ó bá dẹ̀ wá gbéra dìde láti Mẹ́kà láti lọ gba ìsìláàmù ní Madina. Bákan náà ni sàhábì Ànábì pàtàkì àsìkò yẹn lòun náà gba ìsìláàmù, Amr ibn al-As, òun náà ń bẹ ní Mẹ́kà tóun náà jẹ́ akọgun. Nígbàgbé a sọ̀rọ̀ òun náà sẹ́yìn nígbà tí a sọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n lọ sí Habasha
tán lọ sí Ethiopia tán sá lọ bẹ̀. Àwọn tí àwọn kèfèrí Mẹ́kà gbé dìde pé ẹ tọpa wọn lọ sọ́hùn, ẹ lọ ẹgbẹ́ wọ́n sì kó àwọn ẹ̀bùn fún wọn, ẹ kó àwọn ẹ̀bùn yìí dání tẹ́ bá débẹ̀, ọba Najashi tí ń jẹ́ ọba Habasha ẹ yọjú sí ẹ fún láwọn ẹ̀bùn yìí, ẹni kó bá rìlíìsì gbogbo àwọn ọmọ Mẹ́kà tí wọ́n sá wá sọ́dọ̀ rẹ̀, àwọn Jáfàrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kó wọn lé yín lọ́wọ́ kẹ́ máa kó wọn bọ̀ wá Mẹ́kà ń bí. Ìyà tá ń jẹ wọ́n tí wọ́n sáhùn ká tún tẹ̀síwájú ká tún jẹ wọ́n sí. Amr ibn al-As ó wà nú àwọn tí wọ́n rán lọ sí Ethiopia níjọ́ náà àti Umar ibn al-Walid gẹ́gẹ́ bá a ṣe sọ àwọn ìtàn náà sẹ́yìn. Amr ibn al-As yìí, Khalid ibn al-Walid, ẹ̀yìn tá Nábì ṣe Umratul Qadiyyah tán, Umra tán fi dáadáa padà Umra ọlọ́jọ́ mẹ́ta, ńlá àwọn méjèèjì gba Islam, wọ́n bá Nábì Madina wọ́n sì gba Islam. Ọlọ́run sì fi Islam wọn ran yẹn, ó fi ran Islam lọ́wọ́ púpọ̀ torí jagunjagun akọgun ni àwọn méjèèjì. Khalid ibn al-Walid òun mogun jà, Amr ibn al-As òun jẹ́ nìkan tí ó smart, ọpọlọ a máa ju ọpọlọ lọ, ó jẹ́ nìkan tó mọ nóró, onílàákà inú iṣẹ́ mọ́ pé ọgbọ́n làákà yẹn náà lọ́lọ́ lò ní Ethiopia láti dàárín Najashi àtàwọn mùsùlùmí rú. Nígbà tó di pé àwọn òun ní njọ́ kínní, ó dé njọ́ kejì ó ní òkè mo ti mọ tí ń sọ fún Najashi, yín sọ fún pé Christianity tó ń ṣe yìí gan tó gbójúlé, àwọn mùsùlùmí tó ń sáwá sọ́dọ̀ rẹ̀ ta ní o release fún wa tó fẹ́ release yìí, ẹ̀sìn rẹ̀ gan ọ̀dá lójú wọn, béèrè bẹ́sìn rẹ̀ ṣe jẹ́ lọ́wọ́ wọn o. Ó rò pé kóhun ó divide wọn, kóhun lè rí bùkátà àwọn bíyà, kó tó wá di pé olúwa ran àwọn mùsùlùmí lọ́wọ́ lójú níṣojú ọba Najashi gbà wọ́n. Amr ibn al-As padà gba Islam, Khalid ibn Walid náà gba Islam ní ẹ̀yìn tá Nábì ṣe Umratul Qada tán. Òjíṣẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam wá gbé dìde lọ sí ọ̀dọ̀ ọba tí wọ́n pè ní Shurahbil ibn Amr al-Gassani, tí ń jẹ́ aṣojú Kaisari, oyè ní Kaisar tán bá ní ẹ jẹ́ Kaisar, àwọn ọba tán bá ti jẹ ní Rome nígbà náà, tí Rome ń jẹ́ gbogbo tí ń jẹ́ Syria, Jordan, Philistine àti Philistine, Jordan, Lebanon àti Syria, gbogbo area yẹn náà ń pè ní Sham nígbà náà. Ẹni tó bá lérí wọn náà ń pè ní Kaisar, ẹni tó bá ti jọba Rome wọn náà ń pè ní Kaisar. Àmókọ rẹ̀ gangan ní Herakl. Ànábì gbójíṣẹ́ tí ẹ̀ dìde sí sallallahu alaihi wasallam àti sọ yẹn ṣáájú àti kí lòjíṣẹ́ rẹ̀ bá pàdé nígbà tó lọ bẹ̀. Kí ni Kaisar náà gbé ní ìgbésẹ̀ tí ń béèrè nípa Ànábì lọ́wọ́ Abu Sufyan. Òjíṣẹ́ tí Ànábì wá gbé dìde sí Shurahbil ń jẹ́ bí kápẹ́ ní gọ́vánọ̀ tí ń ṣiṣẹ́ lábẹ́ Kaisar, àmọ́ mójútó ìlú tán pè ní Balqa. Àwọn ìlú wọ̀nyí ni ìlú tí wọ́n kọ́kọ́ wọ̀ kó tó wọ Syria tí ń bá ń bọ̀ láti Mecca Medina, àwọn ìlú tí ń bẹ níbodè bí ká máa sọ̀rọ̀ dí ìrókò nǹkan pé yẹn fẹ́ wọ àjàṣẹ́, òun ní ń ṣe alámójútó bẹ̀. Òjíṣẹ́ tán gbé dìde sí tí ń jẹ́ Haris ibn Umair, òjíṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam ọ̀pá wọn dẹ̀ kì í pa òjíṣẹ́. Gbogbo iṣẹ́ tí ọba wù kó wá jẹ́ fún yín kò bá jẹ́ṣẹ́ tó bá yín lọ́kàn jẹ́, nítorí pé tẹ́ ẹ bá ti pa òjíṣẹ́ ó ju pé kéde ogun lọ. Àṣà ayé ni nígbà náà, mo dẹ̀ rò pé àṣà náà sì ṣẹ́kù dìsín. Odòbí tá a bá ti jẹ́ ní tá a bá pè lámbàṣẹ́dọ̀ tí ń wá represent ìlú kan lọ́dọ̀ yín, àbí ẹ́mbásì tó wà yẹn lápapọ̀, ẹ máa bọ̀wọ̀ àyè yẹn, ẹ máa fún ní ìbọ̀wọ̀ bí ìgbà pé ń bọ̀wọ̀ country yẹn gangan fún rẹ̀. Àwọn òfin tó dé nìyẹn. Ẹni tó bá ti wá jíṣẹ́ a kì í kan lábùkù, wọ́n rán ni kì í ṣe iṣẹ́ ara ẹ̀ ní jẹ́. Tẹ́ bá wá pa bí ìgbà pé pa gbogbo ìlú tó rán níṣẹ́. Ó pa òjíṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam. Ìyẹn fakọ́ sí pé ó di dandan fún Ànábì láti gbé ìgbésẹ̀ àti lọ gbẹ̀san àti lọ bá wọn wí tí wọ́n ti kéde ogun already. Ànábì sallallahu alaihi wasallam ìyẹn jẹ́ ọdún kẹjọ. Ó wá kó àwọn ọmọ ogun jọ nínú àwọn sàhábà. Àwọn òǹkà wọn jẹ́ 3,000. Kò sí ogun tán jà ṣáájú tẹ́ bá rántí. Gbogbo àwọn ogun tá ti ń sọ̀rọ̀ rẹ̀ ṣáájú kò sí ìtànjà tí òǹkà wọn pọ̀ tó bá ní. 3,000 ni wọ́n. Ànábì kó wọn jọ wọ́n pọ̀. Wọ́n pe ogun náà ní Ma'arakatu Mu'ta. Ẹni kíní tá Ànábì sallallahu alaihi wasallam fi ṣaṣáájú gbogbo ogun náà tí ó gbà sí ogun dání òun ni Zaid ibn Haritha.
ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam tí ń jẹ́ ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún Khadija. Ẹrú ni Anabi sallallahu alaihi wasallam, Khadija fún Anabi sallallahu alaihi wasallam, Anabi bọ́kùn lọ́rùn rẹ̀. Àtìgbà náà wá ṣẹ́kù lọ́mọ ọ̀dọ̀. Ta láwọn òbí rẹ̀ fẹ́ gbà sọ́dọ̀, ṣẹ́ gbàgbé dodo ẹ̀yin tẹ́ ń bá wa ká lọ láti bẹ̀rẹ̀. Sọ fáwọn òbí rẹ̀ pé ó tẹ́ wọn lọ́rùn kóhun máa jọmọ ọ̀dọ̀ ju kóhun ọjọ́ ọmọ labí lọ. Òun ò lè lose company Anabi sallallahu alaihi wasallam. Ká fi sọ pé kẹ́ já mọ́ wẹ́ ní eré bátò. Ìrẹ́ ní eré bátò ju bíbí lọ. Ọba rẹ̀ ní eré bá rìn. Ìrìn rẹ̀ ọ̀yà ó tètè débi ọ̀n lọ. Kódà bí bíbí rẹ̀ ọba nípọn tó bẹ́ẹ̀. Ní àbá ní bíbí tó bá bá àwọn ẹni bí rìn àti débi tó ń lọ ó lè pẹ́, ó lè dọ́là mú. As-suhbatu salihah. Zaid ibn Haritha wà lọ́dẹ̀dẹ̀ Ànábì tó fi dàgbà. Ànábì náà ló fi ìyàwó fún, aṣọ bọ́n ṣe fẹ́ ìyàwó fún. Zainabu bintu Jahsh tó wọn àti ìyàwó rẹ̀ gbọ́ra wọn yé tán wọ́n jà ń dúdú gbà àti sọ. Zaid ibn Haritha yìí l'Ànábì wá fi ṣọ̀gá ogun. Ànábì wá ní tán bá ti pa ẹ̀wọ̀n nǹkan àfi gbà kó ti mọ̀ pé wọ́n pa. Ó ní tí wọ́n bá ti pa ẹni tí ó gbà ṣíyá lẹ́yìn rẹ̀, àṣíyá yẹn ò gbọ́dọ̀ bọ́lẹ̀. Ẹni tí ó di àṣíyá Islam mú lẹ́yìn rẹ̀ ó ní Ja'far ibn Abi Talib, ta lóhun ṣẹ̀ṣẹ̀ darí Habasha ń jò ní, ta nínú Ànábì dùn. Ó wá bá ní Khaybar, ta ló ju Ànábì sallallahu alaihi wasallam kó Ànábì ní ọjọ́ mi Ja'far. Ọmọ ọ̀nkú Ànábì ni, ẹ̀gbọ́n ló jẹ́ sí Ali. Inú àwọn tó ti lọ Ethiopia láti tipẹ́ nígbà tán sì wà Mẹ́kà. Ànábì ṣe wá yọ̀ǹda fún wọn kan wá bá wọn ní Madina sallallahu alaihi wasallam. Ja'far l'Ànábì fi ṣe kejì, ẹ wo nǹkan, ọmọ ọ̀nkú rẹ̀ ló fi ṣe kejì. Ọmọ tó wá jẹ́rú lọ́dẹ̀dẹ̀ rẹ̀, ẹrú lọ́jọ́ kìíní àná, tán pè ní Zaid ibn Muhammad, ta láyà sọ̀kalẹ̀ pé ẹyẹ pé ẹnìkan lọ́mọ Ànábì mọ́. Ìyàwó tí Zaid bá fẹ́ kù tó bá kọ́lẹ̀ Ànábì lè fẹ́, ta lọ́lọ́ ń sọ̀kalẹ̀ nínú Suratul Ahzab bẹ́ẹ̀. Zaid tó jẹ́rú lánàá, tán bá ń wá bíbí wọ́n sọ pé rúurì ò ní bíbí ní Mẹ́kà ní Mádínà ń bẹ̀, torí pé ẹrú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bọ́kùn lọ́rùn ẹ̀ ni. Wọ́n l'Ànábì fi ṣọ̀gá, ọmọ ọ̀nkù rẹ̀ ló fi ṣe váìsì. Tẹ́fọ̀n pé Islam kì í ṣẹ̀sìn ẹ̀yàmẹ̀yà, kì í ṣẹ̀sìn táìtù, kì í ṣẹ̀sìn ẹnìkan ló lówó. Àwọn tó lówó ẹ mọ́ tò wọ́n sí sáfù kínní tí wọ́n bá fẹ́ kírun. Ẹ já àwọn olùsí ọmọ ìjòkó lẹ́yìn. Ẹ mọ́ tò àga àwọn olówó sọ́wọ́ iwájú. Ẹ jẹ́ káwọn tí ò lówó lọ́wọ́ mọ́ ìjòkó lẹ́yìn. Orókínní yẹn kì í ṣẹ̀kọ́ Ìsìlámù. Ẹ̀kọ́ ẹni tí ń bá ń báyé lọ, ẹ̀kọ́ ẹni tí ń wáyé ni gbogbo ilé yẹn. Òtítọ́ ni pé Ànábì máa gbé gbogbo ẹnì kọ̀ọ̀kan sáyé ẹ̀. Wọ́n bá ráwọn àwọn lọ́lá, àwọn aláṣẹ àṣàpọ́nlé wọn fún wọn. Ìsìlámù fẹ́ bẹ́ẹ̀. Àmọ́ kì í ṣe pé káwá ẹni tí a bá rò pé ẹnu rẹ̀ tọrọ láwùjọ, àbí kò lówó lọ́wọ́ tó nǹkan, àbí kò láṣẹ lẹ́nu, wọ́n ń ṣe mẹ́tò ni, káwá ṣe bí kò jámọ́ nǹkankan. Ó lè ní ìtumọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ju gbogbo àwọn tá a ṣe bí èèyàn ni wọ́n lọ. Ànábì sallallahu alaihi wasallam gbà ṣe alẹ́ lọ Zaid ibn Haritha. Ó fi ẹni tó jẹ́ ẹbí rẹ̀ jẹ́ rẹ̀, ọmọ ọ̀nkù rẹ̀ Ja'far ló fi ṣì kejì. Ẹni tá Ànábì wá fi ṣì kẹta pé Ja'far yìí náà bá pa á, àfi bí ìgbà kó ti mọ̀ pé wọ́n pa òun náà. Wọ́n ní tí wọ́n bá pa á, ẹni tí ó ṣì kẹta tí ò ní jẹ́ kí àṣíọ́ bọ́lẹ̀, ó ní Abdullah ibn Rawaha, kó wọn mọ̀ ṣì kẹta wọn. Ànábì wá ní ojú ogun lẹ́ ń lọ yìí o, ẹ bẹ̀rù Ọlọ́run ọba o. Tẹ́ ẹ bá ti dóhùn, intention wa ẹ má gbàgbé, objective wa ẹ má gbàgbé, kìí ṣe pé ká rí kèfèrí pa o. Òtítọ́ ni pé wọ́n jẹ̀bi kan kú, wọ́n pa òjíṣẹ́, wọ́n pa ambassador, èyí tó jẹ́ èèwọ̀ kéèyàn pa ó ju ká kéde ogun lọ. Wọ́n kéde ogun, wọ́n bẹ̀rẹ̀ ogun, wọ́n béèrè ogun lọ́wọ́ wa. Àmọ́ tẹ́ bá dọ̀hún náà ẹ fààyè lẹ̀ fún wọn láti gba Islam, tán bá láwọn fẹ́ gba Islam. Ẹ kọ́kọ́ ṣe wáàsí fún wọn ní pé kí wọ́n gba Ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo. Tí wọ́n bá ti gbà á lọ́kan ṣoṣo, ṣẹ́rí ìtàn ṣe ṣáájú tó já ṣìṣe tẹ́ ti torí ẹ̀ dìde lọ́ọ́ bá wọn yìí, àyà á fi wọn. Gbogbo ìgbà táwọn èèyàn bá ṣe wá lábòsí, tá a wá gbé ogun dìde pa fẹ́ jà wọ́n lógun, àtúwá débẹ̀ kì í ṣàbòsí tán ṣe fún àwọn lákọ̀ọ́kọ́ ránró rẹ̀. A máa sọ fún wọn pé ó dáṣẹ́ tí ẹ lè gba Islam, tẹ́ bá gba Islam á mójú kúrò níbi àbòsí tẹ́ ṣe fún wa. Ẹ pé dáwà fún wọn tẹ́ bá dọ̀hùn, tí wọ́n bá wá gbọ́ lọ́wọ́ tó kan ìjà. Àmọ́ o, tó bá wá kan ìjà tá à ń sọ yìí náà, ẹ má pa àwọn ọmọdé o. Ọmọ kéékèèké ò ní tó ṣe fún yín o. Ànábì sọ bẹ́ẹ̀ fún wọn nígbà tó fẹ́ máa lọ. Àwọn ọmọ kéékèèké wọn ní tí wọ́n ṣe fún yín, ẹ má fọwọ́ aburú kan ọmọ kéékèèké. Ọmọ kéékèèké kọ́ ló ṣẹ̀ wá. Bẹ́ẹ̀ náà làwọn obìnrin, ẹ má fọwọ́ aburú kan àwọn obìnrin o.
obìnrin yìí ṣe jagunjagun, obìnrin ò ní tó ṣe fún wa, ẹ fà àwọn obìnrin lẹ̀. Bẹ́ẹ̀ náà làwọn arúgbó tán ti dàgbà, àwọn arúgbó tán ti dàgbà ò sínú ẹni tí jagun, torí náà ẹ lè sọ pé wọ́n kọjú ogun sí yín lẹ́yìn náà fi kọjú ogun sí wọn, ẹ má ṣe nǹkan kan fún àwọn arúgbó. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn olùjọsìn tẹ́ bá pàdé, nítorí àwọn tẹ́ ń lọ báyìí Kìrìsìtẹ́nì lọ́pọ̀ nù wọn, ọmọlẹ́yìn Kristi ni wọ́n. Àwọn tẹ́ bá ní ilé ìjọsìn àbí lórí òkè kan ní tí ń ṣèjọsìn fọ́lọ́run, etí odò kan ló lọ dé rẹ̀ mọ́ tí ń ṣèjọsìn fọ́lọ́run, àbẹ́ni tó ṣe ní àìsàlù fi sọ̀mà, ẹni tó lọ wá ilé kékeré kan tó tirẹ̀ ìbọnú ihò kan tí ń jọsìn fọ́lọ́run bá ń bẹ nígbàwé ọlọ́dún pípẹ́, àti báwọn Kìrìsìtẹ́nì ṣe sábà ṣe òun jura wọn lẹ̀ fọ́lọ́run lọ fara gbolẹ̀ nínú igbó kan. Ẹni tẹ́ bá ti bá ń ṣe bẹ́ẹ̀ kò ṣẹ̀yìn o, ẹ má pa o, ẹ má dọ́dọ̀ wọn o. Ẹ sì ṣọ́ra, ìlú tẹ́ ń lọ yìí ní igi ọlọ́gbọ̀ oko tọ́pọ̀, ẹ má gègì, ẹ má bà wọn natural resources yìí jẹ́, wọn ní nǹkan ṣe fún yín, ẹ má dáná sungi. Ẹ sì má wọlé unnecessarily, kẹ̀kẹ́ mọ́ bọ́ǹbù. Ní àwọn afáàfin gbé yẹ̀wò pé ṣé bọ́ǹbù wà allowed nínú Islam, tó bá tiẹ̀ jẹ́ ìjà tí Islam justify náà, ká ìjà eléyìí o, ìjà tọ́tọ́ ni nínú ẹ̀sìn, ǹjẹ́ ilé lo bọ́ǹbù, torí bọ́ǹbù kò ní ṣe ìyàtọ̀ láàrin gbogbo nǹkan dákọ̀ yìí, yóò pọ̀ ọmọdé àtàgbàlagbà àtobìnrin àtọkùnrin àti gbogbo ẹni tí wọ́n ní wọ́n mọ̀ pa, yóò bọ́ǹbù chọ́ọ̀chì, yóò bọ́ǹbù mọ́ṣáláṣí. So làwọn afá kan fi sọ pé à ń lo manjaniku àti gbogbo àwọn nǹkan tó lè cause the explosion, tí ó dẹ̀ ní ṣe yàtọ̀ láàrin àwọn ẹ̀pẹ̀lẹ̀ yẹ mọ́ dọ́dọ̀ àwọn eléyìí. Àwọn ọ̀gbà yìí pé ọ̀tọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ ànábì, àwọn tán ló tọ́nà wọn náà bá ànábì lò níbi ogun Khaybar nígbà tí wọ́n try láti penetrate wọ àwọn husunu kan tí wọ́n rí bẹ́ẹ̀ wọ̀, ní a lè lò wallahu a'lam. Naam, ànábì ṣí wọn ní etí kan tó máa lọ. Bí ànábì tí wọ́n ń bá wọn sọ̀rọ̀, Abdullah ibn Rawaha ta ló sì kẹta ń pé wọ́n ní táṣìyà bá bọ́ lọ́wọ́ ẹnìkíní kẹ́nìkejì ó gbé, tẹ́nìkejì tán bá pa ẹnìkejì Jáfàr, Abdullah ibn Rawaha òun ni kí ó gbà ṣìyà dání ló bá bu ẹkún. Kí ló ṣẹlẹ̀ Abdullah, ẹ̀rù ń bà ọ́ ni, òun sójó ni, kí ló fẹ́ gan? Lọ́ba ni àtẹrù bíbà kọ́ o, òun ò sójó o. Àyà Ọlọ́run ọba kan lòun rántí níbi tán ti ń dágbére fún Ànábì sallallahu alaihi wasallam, ń sọ fún un pé ọ̀rọ̀ kan lọ́lọ́run sọ nínú Suratu Maryam tó bá òun lẹ́rù. Ṣáwò kí ni àyà náà? Ó ní òun rántí ń pọ́lọ́run sọ pé wa in minkum illa wariduha kana ala rabbika hatiman maqdiya thumma nunajji alladhina taqaw wa nadharu zalimina fiha jithiya. Olóhun rántí ń pọ́lọ́run sọ pé in minkum illa wariduha, kò sẹ́nìkan nínú yín tí ò ní wọnú náà, kò sẹ́ni tí ò ní gbàbẹ̀ kọjá. Kana ala rabbika hatiman maqdiya, ìyẹn ti di dandan, ó ti di èbùbù tọ́lọ́run ti ṣe, a ní láti ṣe bẹ́ẹ̀, torí gbogbo yín lẹ gbé ayé kọjá. Ayé sì ní ilé ẹ̀ṣẹ̀ ni, gbogbo yín lẹ ṣẹ́ra lára ẹni tí ó ṣẹ̀, wọ́n ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ, wọ́n ṣẹ̀ ládùúgbò rẹ, wọ́n ṣẹ̀ nú ẹbí rẹ, ọmọ rẹ ṣe, ẹ̀gbọ́n rẹ ṣe, àbúrò rẹ ṣe. Atẹ́gùn ẹ̀ṣẹ̀ fẹ́ sí gbogbo wa lára, eruku rẹ̀ fẹ́ sí wa nímú. In minkum illa wariduha, yóò fa kí gbogbo wa náà gbókè àsìrátì kọjá, àgbà orí iná kọjá. Kana ala rabbika hatman maqdiya, dandan ní ká ṣe bẹ́ẹ̀. Àmọ́ o, Ọlọ́run ní thumma nunajji alladhina taqaw wa nadharu zalimina fiha jithiya. Lẹ́yìn náà a wá ṣe àkólà àtàkóyọ, a sèvù àwọn tó yẹ sí pé ìtàkà ò wọ́n bẹ̀rù Ọlọ́run ọba, àwọn ò ní já sínú náà. Lọ́mọ́sá sọ̀rọ̀ tiwa náà bẹ́ẹ̀. Wa nadharu zalimina fiha jithiya, àwọn tó gbáyé ṣàbòsí a jù wọ́n sínú bẹ̀, a máa jù wọ́n taratara wọn síbẹ̀ tí wọ́n máa lọ jóná. Ọlọ́mọdé àjóná, Ọlọ́mọ ṣe wá lọ́mọ náà. Àwọn kan kọjá ń bẹ̀ wọn ò ní mọ̀, wọ́n máa béèrè lọ́wọ́ màláíkà pé nínú tá a gbọ́ láyé ni kí wọ́n lákọjá lókè àsìrátì, ìgbó lákọjá ń bẹ̀. Àwọn alága ẹ ti kọjá ń bẹ̀ ẹ̀ mọ́ ni. Àwọn kan kọjá bí ètí mọ́, wọ́n kọjá lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀, wọ́n speed kọjá, inú ò ní ra wọn lára ń bẹ̀. Ọlọ́mọ ṣá sọ̀rọ̀ wa bẹ́ẹ̀. Abdullahi ibn Rawaha wa ń sunkún, ó ní àbáwọlé lòun mọ̀,
òun ọmọ so wọn wà nú ẹni tí ó jáde tọ́lọ̀ ní wa nadharu nunjil ladhina taqaw á kó àwọn tó bẹ̀rù Ọlọ́run á kó wọn là lọ́wọ́ ìyà ọjọ́ náà so wọn wà nú ẹni tọ́lọ́run ó kó yọ àbóhùn ò sí ń bẹ̀ ńlò wọn rántí tọ́pọ̀ àwọn lẹ́kún wọ́n ń palẹ̀ mọ́ ogun ń ronú ọjọ́ alkiyama tẹ́ fi mọ̀ pé ogun àti ọ̀bẹ àdá kẹ́yìn wà á kú kò yé ṣe lọ dẹ́rùbà àwọn tá à ń sọ yìí àwọn sàhábà ikú kọ́ ní já wọn láyà bí èmi rẹ̀ ṣe máa ń sá fún kú àti torí ń pa àfẹ́ kú tó yẹ ká ṣe àníṣe ẹ̀tọ́ tó yẹ ká ṣe àníṣe òdodo tó yẹ ká sọ àníṣọ kí n má bàa kú èmi ò tí ì fẹ́ kú wọn lẹ́mìí mi lò àwọn lè ti gbẹ́mi wọn bu wọn lọ́run pátápátá ibi tí wọ́n dé sí lọ́dọ̀ Ọlọ́run nìkan ni wọ́n palẹ̀ mọ́ fún ọlọ́mọṣẹ́ àṣẹ àwa náà ní ẹni rẹ o ọlá ti tóbi Ọlọ́run naam anabi wa ṣígun fún wọn pé ó yá ẹ gbéra ẹ máa lọ nígbà wọ́n dé ibi tí wọ́n ti jagun náà tí wọ́n wulẹ̀ tán wẹnu ọkọ́ náà bá rí i pé ẹni táwọn wá bá Shurahbil ibn Amr al-Ghassani ìpalẹ̀mọ́ tí ó ní sẹ́mi ẹni tó kéde ogun ni ó kéde ogun lójú ó pa ambassador ẹni tá nàbí rán sí ó kéde ogun nù ẹni tó bá ti pa ambassador bẹ́ẹ̀ òun náà ti mọ̀ pé hàn agbọ́dọ̀ prepare kalẹ̀ àwọn ti kéde ogun ní tó jogun lọ́gá àwọn ti kéde rẹ̀ ọmọ ogun tó lé ní 100,000 lọ́pàlẹ̀ mọ́kalẹ̀ 100,000 ó lé mùsùlùmí ọ̀bárú ẹ̀ pàdé látọdún sáà ti ń jagun 100,000 ogun tó crazy gidigidi ni ogun Ma'arakatu Mu'ta àwọn mùsùlùmí jẹ́ 3,000 ṣẹ́ ìgbàgbé àwọn kèfèrí jẹ́ 100,000 ibi wọ́n ti wà ń bẹ̀ ń pé bó làwọn ó ṣe 100,000 ó lé ní Késárì tún fi ọmọ ogun ránṣẹ́ kún ọmọ ogun òun fi ọmọ ogun láti Syria ó fi 100,000 ránṣẹ́ wọ́n wá tún ṣe alábàápàdé 100,000 tí Amr ibn ẹ̀kọ́ Shurahbil ibn Amr al-Ghassani tóun náà ti palẹ̀ mọ́kalẹ̀ 100,000 kúnra wọn ó di 200,000 plus 200,000 plus ọmọ ogun 3,000 lásán fẹ́ dàyà kọ́ wọn ẹ wo wọn síra wọn ẹ wo nọ́mbà yẹn síra wọn ọwọ́ akúkọ àwọn mùsùlùmí ó tún nóró kò sá ànábì ń bẹ̀ mọ́ sallallahu alaihi wasallam ànábì ń bẹ̀ Mádínà wọ́n ti wá wà lójú ọlọ́mọ òtó kí ni ká ṣe ǹjẹ́ Mádínà wá dùn padà sí láti lọ sọ fún ànábì pé wọ́n pọ̀ tayọ ká kojú wọn o ǹjẹ́ àti ṣàbùsí ọlọ́run ǹjẹ́ àti ṣàbùsí ànábì amọ̀tàbálá dáyà kan náà ṣe pé ìdàpá kànfẹ́ kọ̀mítì sí sáìdì afẹ́fẹ́ mi ara tó à ń lè pọ̀ jù wá lọ kí ni ká ṣe wọ́n á ń forí korí wọ́n fi mọ̀ràn lu ìmọ̀ràn Abdullahi ibn Rawaha ló kọ́kọ́ sọ pé èmi ò ní padà gbogbo ẹni tó bá hùn kó tó fẹ́ padà èmi ò ní padà àdéhùn ni tá a ti bá ọlọ́run ọba gbé tá a ti bá ànábì gbé ń pé a ní bẹ́sẹ̀ sẹ́yìn ànábì ti gbé àṣì ogun lé wa lọ́wọ́ a gbọ́dọ̀ jà bó láṣẹ wá dáyà kọ nọ́mbà yìí pọ̀ ní nọ́mbà kọ́ la mùsùlùmí fi ń jà o nọ́mbà kọ́ la fi ń win ogun ojú ogun tẹ bá ń win lójú ogun Bádìrì ṣé nọ́mbà la fi ń win níbẹ̀ ni akéré sáwọn kèfèrí ń jọ náà gbogbo ogun tá ń jà ń kéré sáwọn kèfèrí nọ́mbà kọ́ la fi ń win ìgbàgbọ́ la fi ń jà kìí ṣe dà kìí ṣe ìdáwọ́ abó ló ṣe mú bérebére tó ọlọ́run kan kó wa wá sórí fíìdì ni ó lè dá jàjà fún rẹ so tó bá fẹ́ kún wa lọ́wọ́ ń bí 3,000 ó borí gbogbo ọjọ́ yìí bá ti kọ̀ tó yìí ọlọ́run lè ṣe é ṣe bó sọ pé ká mi ń fi àti qalilatin mélòó ìjọ tó kéré ghalabat fi atan kathiratan bi idhnillah wọ́n borí ìjọ tó pọ̀ tó tóbi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bó ṣe fún ànábì Dáúdà ńjọ́ náà àti Tọ́lútà tí wọ́n borí Jálútà ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fáwa náà lénìí torí náà ẹja afọkànsọ́dọ̀ ọlọ́run ọba ó sọ̀rọ̀ ó tún boost moral gbogbo ọmọ ogun orí gbogbo wọn tún wú pé bẹ́ẹ̀ ni 3,000 tó ju 3,000 lọ làwọn àwọn ọjà gbogbo ẹni tí ń tún rò tẹ́lẹ̀ gbogbo wọn tún pọkàn pọ̀ sí pé àájà náà ní nǹkan kan ní ṣe ni wọ́n á bẹ̀rẹ̀ ogun náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ìjà náà lágbára Khalid ibn al-Walid akọgun tá a lọ ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù dé láti Mẹ́kà ń jò ní ó ní òun jà ń jọ́ náà débi pé ìdà tóun fi ń jà 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ló gé kí wọ́n máa lo ìdà lọ bí ìdà ṣe máa lágbára tó kí ìdà máa kán mọ́yàn lọ́wọ́ lójú ogun ìkíní kan ìkejì kan ìkẹta kan tó fi dórí 9 ìdà 9 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń gé wọ́n jà bí ẹni tí ọwọ́ àtàtàn sójú ogun tẹ́rù ń bá àwọn kèfèrí náà kúrú àwọn òwò lélẹ́yìí kẹ́ẹ̀tì ẹ̀rí nọ́mbà ìrù ọ̀bà yín kẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ ṣe padà àwọn kèfèrí rí káwọn eléyìí wá jà nítorí káwọn lè kú
mùsùlùmí ń jà nítorí kó lè kú tọ́rọ́ gbà pé tóun bá kú ó níbi tóun fẹ́ rè ó níbi òun ó dé sí àdéhùn yẹn ó dá lójú àmọ́ wá jà nítorí pé a fẹ́ kúkú ṣẹ̀yídí kèfèrí wá jà nítorí pé òun fẹ́ gbáyé ṣe pé ìjẹ́ nìkan tọ́ọ̀fù jẹ́ nìkan lọ ẹnìkan fẹ́ jà nítorí kóun lè gbádùn ayé ẹnìkan fẹ́ jà nítorí pé mo fẹ́ kú sí Ọlọ́run. Àwọn mùsùlùmí wá jà Ọlọ́run wá fún wọn jà wọ́n gbìyànjú àmọ́ gẹ́gẹ́ bí sunnatul hayat ni pé tá a bá sọ pé kí 3,000 Ọlọ́run kú lágbára kí wọ́n èèyàn kan péré kó borí 200,000 àmọ́ gẹ́gẹ́ bí sunnatul hayat Ọlọ́run kì í fẹ́ gbé tó ayé gba ẹ̀yìn sunnatul hayat ni pé ká tan iná kalẹ̀ kí n tọwọ́ bọ̀ kó jó mi bá nẹ́bí Ọlọ́run bá tọwọ́ bọ̀ náà yóò jó àfi tọ́lọ́run bá fẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọ́lọ́run mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìjọjú wa tá nẹ́bí Ọlọ́run bá tọwọ́ bọ̀ náà yóò jó nítorí pé sunnatul hayat ni ètò láìfù nù á pè ní law àwọn onífíksìsì ọmọ pẹ̀lú ẹ̀ ní law ní pé law kìíní kan ní pé tá a bá mú sókè báyìí kó jábọ́ law kìíní kan ní pé kí kìíní kan máa ṣe báyìí Olúwa fà àwọn law yẹn kalẹ̀ àmọ́ Ọlọ́run lè yí law padà ṣe bí wọ́n ti ànábì Ibrahim bọ́ náà tí òjò nígbà tí òǹkà àwọn mùsùlùmí ti kéré kí ìṣẹ̀lẹ̀ yẹn máa di pé 3,000 borí 200 and kìíní kan thousand mùnáfìkì ọwọ́ nú ẹ̀sìn láì gbọ́ yé gan Ọlọ́run ní kó jẹ́ sí pé ọwọ́ àwọn kèfèrí ọmọ bá àwọn mùsùlùmí wọ́n kú nígbàtí yóò ṣe díẹ̀ Zaid ibn Harisa tá Nabi sallallahu alaihi wasallam sọ pé tó bá kú kí Jáfàrù ọgbà àsíá Zaid ibn Harisa wọ́n pa àsíá jábọ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ káṣí ó tó kanlẹ̀ Jáfàrù ibn Abi Talib òun ló gbé àsíá wọ́n sì fi hàn Nabi sallallahu alaihi wasallam ní Madina Ànábì sọ fáwọn ará Madina ní pé wọ́n ti pa Zaid ibn Harisa báyìí wọ́n ti pa Jáfàrù ti gbé àsíá lẹ́yìn ẹ̀ Allahu akbar sallallahu alaihi wasallam nabiyyun bi asraril qulubi munabbahu kọ́ ẹni tá a máa fi mọ̀ kìí ṣe òun náà ní máa mọ̀ fún ẹ Ọlọ́run lọ́mọ kọ̀kọ̀ àmọ́ Ọlọ́run máa fi díẹ̀díẹ̀ hàn Nabi sallallahu alaihi wasallam àtàwọn òjíṣẹ́ bẹ́ẹ̀ Ànábì rí wípé wọ́n ti pa Zaid ibn Haritha Jáfàrù ti gbé àsíá báyìí ń ti ń jagun lọ Jáfàrù ibn Abi Talib ọmọ ń kó Ànábì tó ṣẹ̀ṣẹ̀ darí Khaybar tí wọ́n tún sí ìjọ láṣẹ pẹ́ míì ni ọwọ́ bá tún tẹ òun náà wọ́n tún pa pé wọ́n padà pa Jáfàrù wọ́n gé lọ́wọ́ ọ̀tún ojú àsíá tó gbé dání sọ́wọ́ òsì wọ́n gé lọ́wọ́ òsì ó wá fi èyí tó kù nínú ọwọ́ ó wá fi dìmáṣíá báyìí wọ́n ti gé ọwọ́ ọ̀tún wọ́n ti gé ọwọ́ òsì ó ti bọ́lẹ̀ ó wá dìmáṣíá pé àsíá yóò ní jábọ́ Allahu akbar radiyallahu ta'ala anhu kèfèrí kan ni wọ́n lọ wá súnmọ́ látẹ̀yìn ọdẹ làá sí méjì látorí báyìí ó là kanlẹ̀ sí méjì kọlọmbà yọ́nú sí wọn kọlọmbà ṣàforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ wọn kọwọlá abẹ́ kó foríjìn àwa náà ó kó yọ́nú sáwa náà kó sì wá lẹ́ni ìyọ́nú wọ́n pa Jáfàr Abdullahi ibn Rawaha tó sì kẹta tá Nábì ni wọ́n bá tún pa Jáfàr wọ́n ní kó gbé àsíá òun ló wá gbé àsíá wọ́n tún fi hàn Nábì ní Madina Ànábì ń sọ fáwọn sàhábí ní Madina pé wọ́n ti pa Jáfàr o àsíá dẹ̀ ti wà lọ́wọ́ Abdullahi ọmọ Rawaha báyìí Abdullahi ọmọ Rawaha náà gbé àsíá ń jagun lọ nígbà tó yá ọwọ́ tẹ òun náà wọ́n pa á káṣí ó tó kanlẹ̀ Khalid ibn al-Walid ta ní jagun tó ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù láti Mákà ń jò ní òun ló wá padà gbé àsíá náà láti máa jagun lọ Ànábì tún sọ fáwọn èèyàn ní Madina pé wọ́n ti pa Abdullahi ọmọ Rawaha báyìí tí ń sunkún Abdullahi ta ní ń sunkún pé ń bo lòun ó dé sí ṣé tí òun bá fẹ́ gba eré iná kọjá ń jọ àlùkìyámà tóun bá wọ sóun òun wà nú ẹni tọ́lọ́run ó kòyò àbóhùn ní sí ń bẹ̀ òun náà ti ṣubú lójú ogun wọ́n ti pa ẹni tó wá gbé àsíá lẹ́yìn ìgbà náà wà ní Khalid ibn al-Walid lẹ́yìn ìmọ̀ràn táwọn mùsùlùmí foríkorí pé kí ni ká ṣe ta ni kọ́ kọ́ntínú torí eré mẹ́ta náà là Nabi sallallahu alaihi wasallam ló nominate àwọn èèyàn pé ẹnì kíní ẹnì kejì ẹnì kẹta nígbà tó ti pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ta ni kó take leadership gbogbo wọn àìjẹ́ Khalid ọmọ Walid ọmọ ṣe òun ló gbàṣẹ alẹ́yìn ìgbà náà ní jagun lọ nígbà tó wá rò sọ́tún tó rò sósì ẹni kó ṣẹ̀gbà Islam ni ó rò sọ́tún ó rò sósì pé ogun yìí akéré ní nọ́mbà tàbá ní a máa bá a lọ báyìí kò pé àwa mùsùlùmí ká lùzì ẹ̀mí ó dáa káríra wa kó padà
ká tún ìpalẹ̀mọ́ ṣe láti wá tún àwọn pípù yìí bá ju kó wá jẹ́ pé ibi ní gbogbo wọ́n parẹ́ sí lákùsí. Òun ló wá rò pé ẹjẹ́ á change pattern tá a fi ń ja ogun yìí. À yọ̀sẹ̀ lójú ogun yìí àmọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì yọ̀sẹ̀. Kèfèrí gan onímọ̀ nípa ìyọ̀sẹ̀ à ṣàkárá mọ́ wọn. Ló fi dàrú nínú tàn táwọn àfáà bá ń pìtàn wọ́n ní ogun márákàtù mọ́tà yìí àwọn kèfèrí ò ṣẹ́gun àwọn mùsùlùmí. Kí ló tẹ́ fi ní wọn ò ṣẹ́gun? Àwọn mùsùlùmí sá wọ́n ní ẹni tí a fi mọ̀ pé wọn ò ṣẹ́gun ni pé tí mùsùlùmí ṣe ń sá yẹn ó yẹ kí kèfèrí ó máa lé wọn, kèfèrí ò rí wọn lé. Ṣé báwọn mùsùlùmí ṣe ń sá sẹ́yìn òun kí kèfèrí ó máa wá lé wọn bọ̀ wá, wọn ò rí wọn lé. Ọdún wo ni Khalid ibn Walid dá tí wọn fi lé wọn? Òun ní pé ṣé àwọn ọmọ ogun Ànábì sallallahu alaihi wasallam ìpín márùn wọn máa pín sí. Àwọn kan wà lọ́tùn lósì iwájú àtẹ̀yìn, àwọn kan wà láàrin. Bá ṣe máa pín sí márùn bá Ànábì sallallahu alaihi wasallam ṣe máa sẹ́ẹ̀tì àwọn ọmọ ogun nù. Khalid ibn Walid wá change àwọn èèyàn ní location tán wà. Àwọn tó wà níwájú ó ní kán máa bọ̀ wá sẹ́yìn. Àwọn èèyàn làwọn tí kèfèrí ti dá mọ̀ tó ráwọn gangan náà ń gbá front. Àwọn kèfèrí ti dá wọn mọ̀ láwọn tí ń attack láti wájú ń pé àwọn faces táwọn rí lójoojúmọ́ náà ní táwọn jọ ń jà. Ó wá withdraw àwọn tó wà níwájú. Àwọn tó wà lẹ́yìn pátápátá ó kó wọn wá síwájú. Àwọn new faces nù. Àwọn tó wà lọ́tùn ó exchange wọn pẹ̀lú àwọn tó wà lósì. Bó ṣe da kíní ẹrú nù. Àwọn kèfèrí wá ń rò pé ẹjẹ́ aṣọ́ra o, àwọn people yìí ti change pattern ìjà yìí. Ó jọ bí ìgbà pé ká sọ pé wọ́n ti ránṣẹ́ sílé, wọ́n dẹ̀ ti fa àwọn ọmọ ogun tuntun míì ránṣẹ́. Nítorí àwọn ojú tá à ń rí nísìn àwọn ojú ti tẹ́lẹ̀ kọ́ o. Wọ́n ti fa ọmọ ogun tuntun ránṣẹ́ wá àdẹ̀mọye tí wọ́n jẹ́. Ẹjẹ́ ronú sí dáadáa. Wọ́n mọ̀ wípé same àwọn ogun táwọn ń bá jà náà ni wọ́n change pattern. Wọ́n dẹ̀ change position àti location tán ti wà tẹ́lẹ̀ síra wọn. Ọgbẹ́ yẹn ni Khalid ibn Walid dá. Wọ́n ṣe wá change position yẹn tí kèfèrí náà mọ̀ sí káwọn attack ni àbí káwọn orosẹ̀. Kí ni káwọn ṣe? Wọ́n try láti dá ọgbọ́n kan. Wọ́n dẹ̀ fẹ́ understand di ọgbọ́n wo ni àwọn mùsùlùmí ń dá. Ṣé ṣe pé wọ́n ń dé àwọn lẹ́kẹ̀? Ṣé ṣe pé wọ́n ń dètè? Ibi tí wọ́n ti kóra dúró ni Khalid ibn Walid ti ń kó wọn bọ̀ wá sẹ́yìn díẹ̀díẹ̀. Wọ́n sún sẹ́yìn díẹ̀díẹ̀. Wọ́n sún sẹ́yìn tán fi ra àwọn kókòrò ní battlefield pẹ̀lú àwọn kèfèrí tí wọ́n fi wá sí Madina padà. Ànábì sallallahu alaihi wasallam ń sọ fara Madina pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo yàn ní akọgun ń pé kan lídìí ogun ti kú o. Abdullahi ọmọ Rawaha náà ti kú. Ń pé ẹnìkan sì ló gbé àṣẹ ogun dání báyìí sayfun min suyufillah. Idà kan ni nínú àwọn idà Ọlọ́run ọba al-maslul. Sayfun min Allahi maslul. Idà kan ni tọ́lọ̀ ń fàyọ fáwọn kèfèrí. Khalid ibn Walid l'Ànábì ń rí fàásíhùn. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe rọra sásẹ́yìn lójú ogun márakàtù mọ́tà tán padà wá sí Madina. Nígbà wọ́n wọ Madina padà inú àwọn sàábí ó dùn àwọn mùsùlùmí tẹ́sí pé gbogbo ogun tí wọ́n máa ń lọ nínú kákú síbẹ̀ ń ṣẹ̀yídí àbí ká jèrè. Kò sí ń pa wá sá lójú ogun kì í ṣẹlẹ̀. Èyí ṣe tẹ́yìn sá wálé. Ká jẹ́ sí pé gbogbo yín pápátá ẹ wá bẹ́sẹ̀ sẹ́yìn. Ẹni tó tún wá lídìí sísáyè òun jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ gba Ìsìlámù. Wọ́n fẹ́ máa wò bí ẹnìkan tí ìgbàgbọ́ ò tí jinlẹ̀ nínú ọkàn rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ẹ má ronú burúkú sí Khalid. Sayfullah al-maslul ni. Idà Ọlọ́run ọba ni. N tó yẹ kó ṣe náà ló ṣe òun. Wọ́n ní mọ̀jàmọ̀sá. Òun ní ń já kíkanjú. Kì í kú sójú ogun. Mọ̀jàmọ̀sá nù. Nínú ìjà náà ní kọ́ màsíkò tó yẹ kó withdraw. Nínú ìjà nínú pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó ní kọ́ màsíkò tí ó yẹ kó sọ̀rọ̀. Èyí ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà tó bá yẹ kí dúdú ìgbà náà ló máa sọ̀rọ̀. Èyí ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà tó bá yẹ kí dúdú ìgbà náà ni ọmọ jagun. Ó yẹ ṣe jagunjagun nígbà tó yẹ kí dúdú ìgbà náà ló fẹ́ gbé dàdá ní. Àwọn àsìkò kan bẹ tó yẹ, àsìkò kan bẹ tí ò yẹ, àsìkò kan bẹ tọ́rọ̀ yẹ, àsìkò kan bẹ tọ́rọ̀ yẹ. Khalid ibn Walid kó àwọn mùsùlùmí padà. Ogun yẹn di ogun àtúnjà. Wọ́n á ṣe ní pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ á máa ṣe léyìn. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ á máa continue léyìn. Ẹ jẹ́ á mójútó àwọn issues míì tá a ṣì ní tó surround wa ní Mọ́kàmbí. Kí ni issue tó ń surround wọn gbà náà? Gbogbo ìgbà tá à ń sọ yìí ọdún kẹjọ tá Ànábì sallallahu alaihi wasallam dé Madina ó ti wọlé. Ẹ jẹ́ á kà díẹ̀ nínú ẹ̀kọ́ tí àfáà ti ń kọ́ wa ń kíwú ti ń kọ́ wa lọ. Ó ní fi sábùn lọ́dún keje Khaybarun ni wọ́n jagun Khaybar. Wa umratul qada àti umra tí Ànábì sallallahu alaihi wasallam ṣe tó fi dá gbèsè umra tí wọ́n ṣe parí ní ọdún keje tó fi dá padà tí wọ́n lọ́dún kẹjọ ọdún kẹfà. Ìgbà tí ó dá padà lọ́dún keje. Wa qadimat ummu Habibata ar-Ridha. Ìyá Habiba tí ń jẹ́ ìyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún arákùnrin tá a pè ní Ubaydullah ibn Jahsh tá ló padà di Kristẹni ní Ethiopia.
Ramlatu ọmọ Abu Sufyan tí ń jẹ́ ìyá Àbíbá ọdún yẹn lòun náà ọdún keje òun lọ wọ Madina bana biha anabi fẹ́ wa ba'daha Maimunatu lẹ́yìn ìgbà tá anabi fẹ́ hun ìgbà tí wọ́n ṣe umura hun anabi fẹ́ Maimuna hun lárábìnrin tá ló gbére ẹ̀bùn anabi sallallahu àfikà anabi ọ̀fẹ́ hun ta ní anabi ọ̀fẹ́ tètè fẹ́ bọ̀rọ̀ àmọ́ nígbà tó di ẹ̀yẹ tó di pé wọn náà mùnáfíkí ń fi ń ṣe ẹ̀yẹ ń pé òun lọ gbére ẹ̀bùn ọkùnrin ò tiẹ̀ ní tìjú anabi ayin sì wá fẹ́ Al-Qur'an dẹ̀ ti sọ̀kalẹ̀ pé dúdú obìnrin tí ó bá gbére ẹ̀bùn anabi ẹ̀tọ́ anabi sallallahu ni tó bá ní interest o kọfẹ́ tala anabi ó náwó sọmọ rẹ̀ lẹ́ni tí ń bá ń bẹ láyé ṣe yọ náwó sọmọ tèmi kí n wá sọ pé àwọn ìyàwó tó nílé pọ̀ mo albarka parí nu kí mo sànà pẹ̀lú anabi sallallahu ìwọ tí wọn náà jóbìnrin tí anabi olóhùn ọ̀fẹ́fẹ́ kò lóò ṣe oríire parí síbẹ̀ ayọ̀ parí síbẹ̀ gbogbo obìnrin gbogbo ìdílé rere níwọ̀n ká anabi sallallahu ọba àwọn sànà ọlọ́run sì wàá yọ̀ǹda fún Maimuna bẹ́ẹ̀ kàdákà fiha qablaha Safiya ṣé ti Safiya dẹ̀ ti ṣáájú lọ́dún keje yẹn nígbà tán jagun Khaybar ta ní òun lẹ́rúbìnrin táwọn sàábí fẹ́ máa jà sí tó wá di pé láti fún wọn láti má jà sí nígbà tó ní bíbí tó níran tó ní tàn ọgbà Islam anabi sallam òun ni wọ́n padà fún mọ̀ràn pé ìwọ ni kò fi ṣaya tó bá fẹ́ ká jà sí ọmọbìnrin yìí mọ́ wà fihi man'ul humuril ahliya ọdún yìí náà ni àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ni a ṣe é léwọ̀ ó bá jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé kẹ́tẹ́kẹ́tẹ́ àdúgbò a ṣe é léwọ̀ ní jíjẹ wà mut'ati nisa ìthun mahalati àti mut'atu nisa ìmọ̀ fẹ́ obìnrin fúngbà díẹ̀ gbogbo àlàyé yìí láti ṣe sẹ́yìn àmọ́ àti ìtọ́ lórin ìmọ̀ fẹ́ obìnrin fúngbà díẹ̀ nígbà tá a ti jọ mọ̀ láàrin ara wa pé oṣù kan náà marriage yóò fi last oṣù mẹ́ta ni ọlọ́dún kan là ń ṣe ọlọ́dún márùn-ún là ń ṣe ọlọ́dún mẹ́rin tá a kàn fi parí yunifásitì ni à ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àdájọ́ tọrọ máa ti sọ díẹ̀ mbẹ́ mut'atu nisa'i ọdún yẹn náà ni wọ́n ṣe léwọ̀ thumma halati ó padà dẹ̀tọ́ lẹ́yìn ìgbà náà yawma Hunayn nígbà tó ń jagun Hunayn thumma qad harramaha lẹ́yìn ìgbà náà wọ́n ti padà ṣe léwọ̀ mu'abbadan ìwọ gbére laysa lidhalika intiha ìwọ tí ò nígbà tí yọ parí mọ́ wa fi thamani waqa'atun bi mu'tati gbà tó dọdún kẹjọ táwa ń sọ lọ́wọ́ yìí òun ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ogun Mu'ta walfatihu ma'a Hunayna fi dhi sanati walfatihu ma'a Hunayna fi dhi sanati walfatihu àti ìṣípayá tí Ọlọ́run bá ṣe fún Ànábì sallallahu alaihi wasallam ọdún kẹjọ yìí ni à ń bọ̀ wá sọ̀rọ̀ ìṣípayá Mẹ́kà nísìnyí ńbẹ̀lá kéwúdé ìṣípayá Mẹ́kà bóò ló ṣe ṣẹlẹ̀ tọ́lọ́n fi wá ju Mẹ́kà sọ́wọ́ Ànábì padà sallallahu alaihi wasallam èyí tó lọ Mẹ́kà gbẹ̀yìn tẹ́ ẹ̀ bá gbàgbé ó lọ ṣe umura ni èyí tó tún lọ ṣáájú ìgbà náà ní lílọ tó lọ tán ti ṣe májẹ̀mú fún a ní jagun mọ́ kò ní sógun kò ní sọ́tẹ̀ fọ́dún 10 nínú májẹ̀mú wa ni pé mùsùlùmí tó bá gba Islam àájọ ọmọ ṣe Islam rẹ̀ ní tùbínú bí ní Mẹ́kà tó bá sáwá sọ́dọ̀ yín Mẹdínà tó lóun ṣe ìjírà ẹ̀ dá padà wá torí kò sẹ́ni tí ń dá láàmú ní Mẹ́kà irọ́ sì wọ́n fi pa wọ́n dà àwọn èèyàn láàmú Ànábì lóhun gbọ́ àmẹ́ni tó bá ní nínú mùsùlùmí tí ń bẹ ní Mẹdínà tó bá lóhun wá Mẹ́kà ń bí àwọ̀ ní dá padà ó Ànábì ní kò sí problem àní gbogbo mọ́jẹ̀mú tó bá wù yín ẹ ṣe ká mọ́ jà mọ́ kọ́ mọ́ sogun mọ́ kọ́ mọ́ sọ́tẹ̀ mọ́ nínú mọ́jẹ̀mú táwọn á ṣe ni pé gbogbo ìdílé tó bá ti di ally fún Ànábì sallallahu alaihi wasallam ní Mẹ́kà ní o gbogbo ibi tó bá wù kán wà gbogbo ẹ̀tọ́ gbogbo mọ́jẹ̀mú táwọn ṣe yìí láti treat àwọn mùsùlùmí àwọn ọmọ treat ally àwọn mùsùlùmí náà bẹ́ẹ̀ àwọn tó bá dẹ̀ ti di ally tàwọn àwọn táwọn jẹ́ kèfèrí Quraysh ìdílé tó bá di ally tàwọn tó bọ́ sí sáfù àwọn tó bọ́ sínú ikọ̀ àwọn gbogbo ẹ̀tọ́ àti àwọn òfin wọ̀nyí yóò máa apply lé lérí ẹ̀tọ́ tẹ́ bá fáwa Quraysh lẹ́ fún ìdílé tó bá ti di ally tiwa náà wọ́n ti fẹnu kò sí ìdílé kan dẹ̀ ń bẹ ní Mẹ́kà tó ń jẹ́ Khuzaa ìdílé yẹn ní darí Mẹ́kà rí tẹ́lẹ̀ ní jọ̀hún nígbà tí ìdílé yẹn tí ìjọba jábọ́ lọ́wọ́ wọn nígbà tí wọ́n lọ́kùnrin mọ́ tí ó délé obìnrin ló kù ẹni tó wájú obìnrin tó kù nù wọn ni Qusay ibn Kilab fẹ́ tóun jẹ́ ìdílé Quraysh tó padà di Quraysh tí bí Ànábì sallallahu alaihi wasallam òun lọ bá ṣàna ní ìdarí àti ìṣèjọba Mẹ́kà fi kúrò lọ́wọ́ àwọn Khuzaa tó fi bọ́ sọ́wọ́ Qusay ibn Kilab láti gbà náà
ìdílé Khuza'a ni ń darí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Àwọn àrọ́mọdọ́mọ wọn tí wọ́n lọ padà ṣẹ́kù ní Mẹ́kà, àwọn ìdílé yẹn wá di aláì fún Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ń bẹ Mádínà, àmọ́ ìdílé Khuza'a ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba Islam, wọ́n dẹ̀ sì wà ní Mẹ́kà. Wọ́n á ní àwọn àti ìdílé Banu Bakr ọ̀tá ń bẹ láàrin wọn látọdún tó ti pẹ́. Ìdílé Kùrẹ́ṣì ọ̀tọ̀ ìdílé Ànábì nù, àwọn náà ń bá Ànábì jagun jù. Ìdílé Banu Bakr wà ń bẹ, ìdílé Khuza'a náà ń bẹ. Banu Bakr àti Khuza'a ń jà látọdún tó ti pẹ́. Apàyín lábúrò, apàyín lẹ́gbọ̀n, wọ́n ń lẹ́jẹ̀ lọ́rùn ara wọn. Ẹ pé níjọ́ tí wọ́n bá ṣèṣì bára wọn pàdé, wọ́n tún lè hanra wọn lè mọ̀ kan tún para wọn, tún lè farayọ̀tì díẹ̀. Conflict ayára ṣẹlẹ̀ láàrin wọn, wọ́n dẹ̀ níra wọn sínú. Ìdílé Khuza'a àti ilẹ̀ dí àkókò máwọn mùsùlùmí nígbà tọ́pọ̀lọpọ̀ wọn ti gba Islam, wọ́n dẹ̀ sì wà nítòsí Mẹ́kà, àwọn ti lọ di aláì fún àwọn mùsùlùmí ní Madina. Níjọ́ tí wọ́n ń ṣe agreement Sulhul Hudaybiyah, ọ̀rọ̀ wọn jẹ yọ́ ń bẹ̀ pé tó àwọn Khuza'a o aláì tiwa ni wọ́n, ẹ má hàn wọ́n lè mẹ̀yìn ará Mẹ́kà o, ń tẹ́ bá ṣe fún àwa lẹ ṣe fún, ẹ jẹ́ wọ́n ṣe Islam wọn lọ́nà àlàáfíà. Banu Bakr ti lọ di aláì fún Quraysh, àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ tí ń bá Nábì jà. Àwọn ẹlẹ́bọ náà ní tó Banu Bakr ti dára wa o, ń tí Khuza'a bá ṣe fún wọn àá fi bí ẹ̀yin mùsùlùmí lápapọ̀. ń tí ìdílé Bakr náà bá ṣe fún Khuza'a, àwọn mùsùlùmí náà fi bí gbogbo kèfèrí lápapọ̀ including Quraysh. Odù wọn ti pín ìdílé méjèèjì mọ́wọ́. Ìdílé Banu Bakr bọ́n ṣe dá lẹ́nu kí wọ́n ṣe, wọ́n gbéra dìde lóru, àwọn ọ̀dọ́ wọn, àwọn fẹ́ pa ẹnìkan ní ìdílé Khuza'a, àmọ́ àwọn lọ ṣe secretly. Wọ́n wá lo máàsì, wọ́n fi nǹkan bojú, wọ́n lọ ní àkókò kan ní àárín òru ni wọ́n lọ àtáàkì àwọn ìdílé Khuza'a. Wọ́n sì mú àwọn kan dání nínú àwọn ìdílé Quraysh tí wọ́n jọ lọ. So tí ń túmọ̀ sí pé wọ́n ti violate àjọsọ àti agreement tí wọ́n ní láti ọdún tó ti pẹ́. Excuse me. Àwọn jàmáà mi. So àwọn ìdílé Banu Bakr wọ́n violate, wọ́n lọ attack àwọn Khuza'a lóru, wọ́n sì mú àwọn ọ̀dọ́mọdé kan nínú àwọn Quraysh náà dání, wọ́n pa wọ́n èyí tí ń jẹ́ ọ̀dàlẹ̀ fún àjọsọ àti àgbọ́yé tó ti wà láàrin àwọn àtànẹ́bì sallallahu alayhi wa sallam nígbà tán jọ ṣe agreement Sulhul Hudaybiyah. Agreement yẹn last lálàáfíà fún bí ọdún kan àbọ̀. Wọ́n ṣe agreement lọ́dún kẹfà, nígbà tí ó dọdún kẹjọ wọ́n violate agreement. Wọ́n ṣe wá rí pé àwọn ti dalẹ̀, àwọn ti ṣe ní tí ò yẹ káwọn ò ṣe nìkan. Àwọn parákùnrin kan ní Amr ibn Salim nínú ìdílé Khuza'a, ó gbéra dìde ńlẹ̀lẹ̀ kan náà pé Madina yá, ẹ lọ fi tó Ànábì Muhammad létí pé àwọn èèyàn yín tẹ́ bá ṣàdéhùn tán ti fi yín lọ́kàn balẹ̀ nípa àwọn ìjà àmọ́ gbígbé àlàáfíà, wọ́n ti padà dalẹ̀ o. Nígbà tó dọ̀hún orin ló mú bọnu, orin ló fi rojọ́. Ṣé mọ̀ pé orin kì í ṣe nǹkan fàájì bẹ́ẹ̀ lómi ò ṣe mọ̀ ní pé wọ́n bá ti ń sọ̀rọ̀ orin pé àwọn ń sọ̀rọ̀ ìgbádùn fàájì ọ̀rọ̀ ẹ̀fẹ̀ nǹkan lórin. Èèyàn lè máa forin ṣàlàyé ní tí ń bà nú jẹ́, kódà èèyàn lè forin bẹ́ lọ́hùn ní tí ń ká lára tí ẹ pé orin ni ó fi sọ fọ́lọ́hùn. Expression lásán ni orin, kí nìyẹn fi ń sọ ní ọmọ tà ń bẹ̀. Nígbà tó dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Madina, tómi lójú tẹkúntẹkún, orin ní fi ń sọ̀rọ̀ ń pé ya Rabbi Olúwa o, inni nashidun Muhammada, à ń bẹ Muhammadu, à ń ké pè é níwájú Ànábì, à ń bẹ pẹ̀lú hilfa abina wa abihi látilada, àjọsọ tí ń bẹ láàrin àwọn bàbá wọ ọjọ́ sí. Qad kuntum wildan wa kunna walida, tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ má gbàgbé o, àwa ni bàbá yín. Ìyẹn ni pé tẹ́ bá wá ìtàn lọ ìpìlẹ̀ ìdílé ìyá tí ń jẹ́ ìyá àgbà fún yín tó fẹ́ bàbá yín lọ́hùn, níbẹ̀ la wà o, níbẹ̀ làjọṣe ti dà wá papọ̀. Samata sílámù náà wà láàmù náà ń záyàdá. Lẹ́yìn ìgbà náà ìsìláàmù tí wá dà wá papọ̀, àgbà ìsìláàmù, àdéhùn tá a sì ṣe fún Ànábì àyàpá rẹ̀. Fansur hadakallahu nasran ayyada. Fansur Ànábì wa ràn wá lọ́wọ́. Hadakallah ìmọ̀nà Ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ nasran ayyida,
máa ràn wá lọ́wọ́ ní ìrànlọ́wọ́ tó lágbára. Wádùn ibadallahi ya'tuma dáadáa bá wa ké pe gbogbo àwọn sàhábà àwọn ẹrú Ọlọ́run kí wọ́n dìde sọ̀rọ̀ wa kán wá ràn wá lọ́wọ́ o. Nítorí pé inna Qurayshan khalafu kal-maw'ida, ìdílé Qurayshi àdéhùn tí wọ́n gbé wọ́n ti yapa ẹ̀, wọ́n ti wá àtàkì wa, wọ́n ti pa wá lọ́mọ. Wa naqadu mithaqa kal-mu'akkad, àdéhùn tẹ́ ṣe lọ́jọ́ sí níjọ́ tán ni ẹ má ṣe umura mọ́, tó sọ fún wọn pé gbogbo àdéhùn tó nǹkan ṣe lénìí mọ̀lẹ́dì àti accept tínú Umaru odùn tó wọ́n mọ̀ ipò rẹ̀ ní ọ̀padàdà ìntí ọ̀padàdà ti ṣẹlẹ̀, wọ́n ti yapa àdéhùn tó favour wọn tí ò favour yín náà wọ́n tún yapa ẹ̀. Wa naqadu mithaqa kal-mu'akkad wa ja'alu li fi kida'in rasada wa za'amu an lastu ad'u ahada. Wọ́n ti rò pa ànírẹ́ ni ké sí, wọ́n ti dènà dè wá kámọ̀rí bí wá Mádínà. Àmọ́ wa hum adallu wa aqallu adada, wọ́n kéré ló ń kà, ọwọ́ tẹ̀ wọ́n. Torí hum bayatuna bil watiri hujjada, wọ́n wá bá wa ní àyè tá ń pè ní watir lóru, òru ni wọ́n á ká wa mọ́ bẹ́ẹ̀. Wa qataluna ruk'an wa sujjada, wọ́n pa wá. Kódà àwọn kan ṣe sùjúdù lọ́wọ́ ní wa ń ṣe tahajjud, à ń kírun lọ́wọ́ ni wọ́n pa wá síbẹ̀. Kété tá Ànábì sallallahu gbọ́ ẹjọ́ tó wá fi sùn yìí, l'Ànábì dìde. Ànábì ni mo gbọ́dọ̀ ràn yín lọ. Ànábì búra pé màá gbogbo tí ń bá ní màá fi ràn yín lọ́wọ́. Kò ní ṣe yín nìkan. Ànábì wá dìde ó pé àwọn sàhábà wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìjíròrò. Bó ní ká ṣe gbéra lọ sí Mẹ́kà. Àmọ́ Ànábì sallallahu ń ṣe ń bòńkẹ́lẹ́. Eré ọwọ́ bẹ̀ wọ́n wà. L'Ànábì ń sọ fún wọn pé ẹ mọ̀ o kò ní pẹ́ kò ní jìnnà. Abu Sufyan tí ń kù ní ìkan nínú àwọn àgbà tó jẹ́ kan nínú àwọn àgbà tó kù ní Mẹ́kà nígbà náà. Ànábì ní ẹ̀rí pa Abu Sufyan ó tètè dìde nísìn. Yóò wá bẹ̀bẹ̀ torí ará Mẹ́kà ti weak. Kí ló weak ni wọn? Kì í ṣe pé gbogbo dàtán fi jà lọ́jọ́ sí òsì wọn o. Àmọ́ Ọlọ́run ti weak ni wọn láti ìgbà tán ti wá jagun Ahzab. Tí ẹgbà bí ta sọ pé wọ́n pọ̀ wá wọ́n ránṣẹ́ pé gbogbo ìdílé kèfèrí káàkiri tọ́lọ́run ti fatẹ́gùn dá wọn padà wọn. Láti ìgbà náà ni wọ́n ti ní ẹ̀mí akin àti wájà mọ́. Kìí ṣe pé wọ́n dà fún Ànábì, wọ́n ń fẹ́ kúfẹ́ náà ni, wọ́n ń fẹ́ kó yè. Àmọ́ akin tí mo gbéyàn nú pé ẹtún nìṣó ń bẹ̀, ẹ̀mí wọ́n ti dojo sára. Tá Ànábì náà fi wá bá wọn ní gímú wọn ní Mọ́kà pé mo fẹ́ ṣe umura. Tán tún wá ń yarí pé wọ́n fi wá ṣe àwọn Lárúbáwá yòókù fi wá ṣe ẹ̀yẹ báwọn padà bọ̀ wá next year. Next year náà ó tún padà wá ó ṣe umura ní igi imú wọn. Ṣé mọ̀ kí wọ́n ti weak? Tán fi dẹni tí ń sọ pé ẹ̀dá gbogbo ẹni tó bá gba ìsìláàmù àníhàn lè mọ̀mọ́ kìíní kankan kájá láàfíà ọwà. Ẹ̀yin tẹ́ wá ní ká láàfíà ọwà tẹ̀tù wá lọ violate. Abu Sufyan rí i pé àwọn ọ̀dọ́ àwọn ti dá wàhálà alẹ́ báyìí pé wàhálà dé, ó gbéra ó lọ Mádínà. Ànábì wa ń sọ fáwọn yẹn kalẹ̀ Mádínà sallallahu alaihi wasallam pé Abu Sufyan ń bọ̀ wá. Ẹ rí i pé yóò padà dé nísìnyí yóò máa bẹ̀bẹ̀ ń pé kárì níhun agreement ọjọ́ sí. Kò sí pẹ́ kò jìnnà ó dé tòótọ́. Nígbà tó kọ́kọ́ dé ọ̀dọ̀ ọmọ rẹ̀ lọ́tọ̀ lọ, ìyẹn Ummu Habiba tó ti dìyàwó Ànábì Ramlatu, ìyẹn ló kọ́kọ́ wá lọ náà pé kóhun ó tara ọmọ òun wọlé sí ara Ànábì sallallahu alaihi wasallam. Nígbà tó dé yàrá Ummu Habiba láti jókòó, Ummu Habiba ọkà rọ́ọ̀gì ńlẹ̀ fún, ọkà tẹ̀ ńlẹ̀ fún pé ó ní jókòó sí rí rọ́ọ̀gì Ànábì sallallahu alaihi wasallam, jókòó ńlẹ̀ lérí yẹ̀pẹ̀. Ó ní èmi bàbá rẹ̀ mọ̀ ní wá ní kíni ẹlẹ́bọ ní ọ̀ ẹ̀gbin ní ọ̀ ìdọ̀tí ní ọ̀ kì kò gbọ́dọ̀ jẹ́rìí ìtẹ́ Ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀yìn ọ̀dàlẹ̀ burúkú yìí. ń sọ bẹ́ẹ̀ fún bàbá rẹ̀. Àwọn sàhábà tán sára Ànábì pátápátá, wọ́n rí nǹkan kan míì mọ́, wọ́n ṣẹ́kù síbì kan. Nígbà ẹbí mi mọ̀ léléyìí, ẹ̀gbọ́n mi mọ̀ léléyìí, bàbá mi mọ̀ léléyìí. Tánígbà tá Ànábì sọ fún ọ pé la yu'minu ahadukum, kò sẹ́ni tó lè rí ìgbàgbọ́ òdodo nínú yín hatta akuna ahabba ilayhi, títí tí ó fi jẹ́ mi ló nífẹ̀ẹ́ sí jù min walidihi, kódà kó nífẹ̀ẹ́ mi ju bàbá tó bí lọ, wa waladihi, kó nífẹ̀ẹ́ mi jọmọ lọ, wan nasi ajma'in, kódà kó nífẹ̀ẹ́ mi jẹ̀mí ara rẹ lọ, kó nífẹ̀ẹ́ mi ju gbogbo èèyàn lọ. Torí Ànábì sallallahu alaihi wasallam ni ó gbà wá ńjọ́ tí ò bá sí bàbá mọ́, tí bàbá kan ò lè gbà wá, tí ìyá kan ò lè gbà wá, bó ni ò ṣe ní lẹ́tọ̀ọ́ tó ju tòbí lọ lọ́dọ̀ wa sallallahu alaihi wasallam. Ummu Habiba exhibit imani, wọn kò gba Abu Sufyan lálẹ́ kọ́ tolerate ẹ̀ pé bí tí ń bá tiẹ̀ wá kí ọ ní kí bàbá bí tí kò jókòó lérí ìtẹ́ Ànábì láì gbà yọ̀ǹda rẹ̀ kọ́. Nígbà tí ò rí welcoming tí ó ṣe dáadáa lọ́dọ̀ ọmọ rẹ̀,
ló wá wá ọ̀nà kan lọ bá Nabi sallam fún rẹ̀ ń bẹ̀ kí àjọsọwọ́ ọjọ́ sí náà ni àmọ́ pé ẹ ti gbọ́ dúdú ń tó ṣẹlẹ̀ tó àwọn ọ̀dọ́ wa kan lọ́dàn wò àdẹ̀mọ́ pé ọ yapa sí ń ta àjọ fẹnu kò sí ǹjẹ́ ẹ tún lè fún wa ní second chance láti renew àdéhùn yẹn àti agreement yẹn Ànábì ó dá lóhùn nígbà tá Ànábì ó dáhùn tó rojọ́ tá Ànábì ó dáhùn ó gbéra dìde ó lọ bá Abubakar ó dá lóhùn ní àkọsọ̀rọ̀ lọ́wọ́ mi ọ̀rọ̀ Ànábì lọ́rọ̀ wa ó lọ bá Umar ṣe lè bá ń bá Ànábì sọ̀rọ̀ Umar ní sọ bá jẹ́ kìkìdé mi ni kódà bọ́ ṣàgbàdo lókù lọ́wọ́ mi báyìí máa fi bá yín jagun tó wáyé pé èmi l'Ànábì ní sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yín o ta ní fàlàáfíà fẹ́ yín ó rí i pé tóun tún bá pàdé lọ́wọ́ Umar yìí gan burú jù ó kúrò lọ́dọ̀ ẹ̀ wá lọ sọ́dọ̀ Ali radiyallahu ta'ala anhu Ali ni wọ́n á ń sọ fún pé kí ni o lè bá mi ṣe lérí ọ̀rọ̀ yìí ó sì bá mi bá Ànábì sọ̀rọ̀ kódà wọ́n ló wo Hussein ọmọ Ali ọmọ kékeré bí Hassan sì ní ìkan náà méjèèjì ló wò ní sọ fún pé Hussein náà ni wọ́n ní ń sọ bẹ́ẹ̀ fún pé ẹ̀ sì yọ̀ǹda fún mi kí n mú ọmọ yìí dání lọ sọ́dọ̀ ẹ̀ ìyẹn ọmọ Ànábì nù ọmọ Fatima kí n mú ọmọ yìí dání lọ sọ́dọ̀ rẹ̀ kí tó bá tiẹ̀ wo tọmọ ọmọ rẹ̀ mọ́ mi là. Ali ní tí mo lè fún yín nímọ̀ràn ṣẹ́ gbọ́ mo lè fún yín nímọ̀ràn sà ní pé ẹ bọ́ síta Mọ̀dínà bẹ́ẹ̀ ẹ mọ̀ kí bí ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o tógun yìí bá délẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má ṣe nǹkan kan fẹ́ mi o. ó ní ẹ̀ ṣó rò pé n tó pè mí nù tí mo rò pé ó lè ṣàánú yín nù. Abu Sufyan sì bọ́ síta Mọ̀dínà ń gbòòrò nísìnyí pariwo ẹ gbà mí o ẹni tó jó lórí ní Mọ́kà wọ́n sì mú un ṣeré ní Mọ̀dínà ó dé Mọ́kà tán nígbà tí ń fáwọn èèyàn lábọ̀ náà àwọn èèyàn rẹ̀ ní sọ pé a lè mú ọ ṣeré ni owó bọ́jú orí rẹ̀ ti tó ìyá tí mo ti dàgbà bó jẹ́ èèyàn ńlá tó kọ́ máa wá kí bí ẹgbàá mi láàrin ọjà ní Mọ̀dínà. Abu Sufyan padà sí Mọ́kà kò achieve nǹkankan ní tó fẹ́ kán rí níwọ̀n ẹ̀ fún Ànábì wa ń ṣe ètò ní bòńkẹ́lẹ́ bó la ṣe lọ sí Mọ́kà láti lọ ṣe ìbáwí fáwọn kèfèrí tí wọ́n pa àwọn mùsùlùmí. Bí ṣe wá ń ṣe ń bòńkẹ́lẹ́ irú àwọn làbárì bí àwọn tó bá súnmọ́ Ànábì pẹ́kípẹ́kí náà àwọn sàhábà ni wọ́n mọ̀ sí tó bá ṣe wọ́n náà ń kọ́ sọmọ náà rú ẹ̀ sáfẹ́fẹ́ pé à ń da láàájú bá fi dàárọ̀ láti dojú ogun báyìí o gbogbo ẹ̀yin tẹ́ bá àwọn kèfèrí wọn ò ti gbọ́ information wọ́n dẹ̀ ti palẹ̀ mọ́ kalẹ̀ so wọ́n mọ̀ maintain secrecy níbi gbogbo irú nǹkan bẹ́ẹ̀ torí pé n tá ń pè ní war information ni weapon tó tóbi jù nínú war information ni kí ní information tó right lọ́wọ́ at the right time yóò facilitate decision rẹ̀ yóò ràn ọ́ lọ́wọ́ láti lè decide lọ́nà tó yẹ. So Ànábì sallam wá ń ṣe ń bòńkẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ń fàdúrà tì lẹ́yìn pé Ọlọ́run tá a fi jálu ara Mọ́kà mọ́jì wọn fura ká jálu wọn lógigi. Hatib ibn Abi Balta'a sàhábì Ànábì tọrọ ṣojú láti pè àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àti ka ókọ rẹ̀ nígbà tá à ń ka ókọ àwọn tó kọ́kọ́ gba Islam láti Mọ́kà náà ti jọ wà. Àwọn tó ti gba Islam Mọ́kà kò sí mùnáfìkì náà àbá sọ̀rọ̀ mùnáfìkì rárá nígbà tá à ń sọ̀rọ̀ Mọ́kà lọ kò sí torí pé mùnáfìkì òwúlẹ̀ lè bá yín kò òkèlè máa ń pọ́n tán kó tó ní mùnáfìkì nù láìfù rẹ̀ ó dìgbà tó bá ń ṣàṣeyọrí kó tó láwọn kan ṣe mùnáfìkì rẹ̀ nígbà tó bá ti ṣàṣeyọrí kí náà fẹ́ ṣe mùnáfìkì rẹ̀ sí wọn ó kọjú ogun sí ọ tààrà ni torí kò wulẹ̀ sí ní tán fẹ́ máa gbójú sápamọ́ bọ́ ọjà sí ó lówó lọ́wọ́ jù wọ́n lọ wọn ò gàárí wọn ọ láṣẹ jù wọ́n lọ ẹni tán ránṣẹ́ ni ọ ẹni tán ṣe mẹ́tò tán tẹ̀ mọ́lẹ̀ ni ọ wọ́n ṣe máa ṣe mùnáfìkì rẹ̀ ẹni tí ó bá yàn ọjẹ yọ yàn ọjẹ gbé ó dìgbà tọ́lọ́run bá gbà fún yẹn nígbà tá Ànábì dé Mọ̀dínà tó dé Mọ̀dínà tán la tó rí mùnáfìkì níjọ́ tí ń bẹ Mọ́kà kò sí ti ń jẹ́ mùnáfìkì ọ̀tá ń ṣọ̀tá directly tí ò sí nǹkan kan àwọn tó bá gbà fún Ànábì láti Mọ́kà wọn Islam wọn ṣàwàdà ó tẹ́ wọn lọ́rùn wọn ṣe tọkàntọkàn ni àtúwá dé Mọ̀dínà tán Hatib ibn Abi Balta'a àdódógún tá à ń lọ náà ní tẹ̀lé wọn lọ tí ń fẹ̀mí ara ẹ̀ wéwu fún Ọlọ́run àtànábì Hatib ibn Abi Balta'a wá ṣàṣìṣe tó tóbi gan lójú ogun yìí àṣìṣe náà lágbára àmọ́ lẹ́kọ̀ọ́ nú kí ló ṣe ni pé nígbà tó rí ìpalẹ̀ mọ́ta ànábì ń ṣe ayé ẹja ọmọ bíbí inú rẹ̀ sì kú Mọ́kà ìyàwó rẹ̀ wà Mọ́kà àwọn ò tí ì gba Islam wọ́n sì ṣẹ́kù ní ẹlẹ́bọ ní Mọ́kà ó wá wo rẹ̀ sùn wípé bóun ti jẹ́ ní Mọ́kà òun yàtọ̀ sí Quraysh irú òun yàtọ̀ sí Abubakar òun yàtọ̀ sí Umar òun yàtọ̀ sí Usman Ali àwọn ilé wọ̀nyí ìran Quraysh ni wọ́n ní bíbí ìpìlẹ̀ Mọ́kà ni wọ́n àtọlẹ̀dọ́lẹ̀ Mọ́kà ni wọ́n òun tòun
àwọn bàbá àwọn ṣèrìn àjò wá ni àwọn lẹ̀ mọ́ wọn ń bẹ̀ ni tọ́rọ̀ bá di kàráǹgídá nísìnyí táwọn kógun wọ́ bẹ̀ láàárín àwọn ẹlẹ́bọ náà síra wọn kódà láwọn ní àwọn mùsùlùmí sẹ́lẹ́bọ yóò mọ̀ díka ọmọ ẹ̀gbọ́n mi ni ọmọ àbúrò kìíní kálukú ń dára wọn mọ̀ kò sẹ́ni tó fẹ́ ṣúgbà ọmọ tòun kò sẹ́ni tó fẹ́ ṣúgbà ìyàwó tòun nínú àwọn ẹlẹ́bọ wọ̀nyí ní tóun lè fi ra sọ́pọ́ọ̀tì lọ́dọ̀ wọn tí wọ́n fi tiẹ̀ fi ṣàánú ọmọ wọn àti ìyàwó òun ni pé kóun ó líkì díẹ̀ nínú information ànábì fún wọn òun sì fi sí pé information yìí price tí wọ́n fẹ́ kàn san lé lérí ni pé dòdòdò àtà bá ṣigun dé o ìyàwó mi àtọmọ mi dọwọ́ yín o ṣètánì wa dá sọ̀rọ̀ náà Hatib ibn Abi Balta ó ṣe àṣìṣe tó lágbà ọkọ̀ lẹ́tà ó líkì information ànábì sallallahu alaihi wasallam pé tó ànábì ń palẹ̀ mọ́ ogun o iye ọmọ ogun báyìí là ń kó bọ̀ o títí ìgbà báyìí là ń plan àti sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín o ó sẹ́ndì ẹ̀ sí Mẹ́kà ó wá ń lọ lọ́nà àwọn ẹni tó sẹ́ndì ẹ̀ tú rẹ̀ obìnrin kan ni ìyẹn ń lọ lọ́nà ni Jibrilu dé láti wá fún ànábì nírò sallallahu alaihi wasallam pé arábìnrin kan dúdú ìmọ̀ràn tẹ́yìn ṣe ń bòńkẹ́lẹ́ bí wọ́n ti ń líkì ẹ̀ arábìnrin kan ti mú dúdú information ń lọ sí Mẹ́kà ó ti débi báyìí ànábì sì gbé Ali dìde àti Mikdadu ọ̀rẹ́ rẹ̀ ó yá ẹ tètè wọ́n lárábìnrin kan ti wà ní ọ̀nà Mẹ́kà ó ti débi báyìí ẹ lọ gba lẹ́tà kan bẹ lọ́wọ́ rẹ̀ lọ gbà wọ́n débẹ̀ wọ́n ń pe ta ní járábìnrin báyìí inú ẹ̀yìn tẹ́ ń ṣe ìrìn àjò wọ́n dákọ̀ rẹ̀ pé lábẹ́ wọ́n ni lẹ́tà ó ní bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n jájúmọ́ kò jẹ́wọ́ kò sí lẹ́tà kankan lọ́wọ́ òun nígbà tí wọ́n hàn lè mọ̀ dáadáa kódà Mikdadu ti já kan òun ti fẹ́ mọ́ padà kí ẹ já mọ́ lọ́yìn rò kí nǹkan kan bẹ lọ́wọ́ eléyìí àálì lọ́ọ́ yarí pé anábì èémọ́fo òun gba anábì sallallahu alaihi wasallam gbọ́ ọlọ́run kì í fi ọ̀rọ̀ hàn tó fi mú un sọ pé nǹkan kan bẹ lára obìnrin yìí nǹkan bẹ lára ẹ̀ ó wá kọjú sóbìnrin ó ní wo máa tú gèlè rẹ máa já sí òhò tó bá jẹ́ nígbà tó rí pálí ọ̀sàwàdà ni ó ṣẹ̀ṣẹ̀ wá mú lẹ́tà yẹn jáde àṣọwó imọ́gìlì ni ó wá náà sí wọn Hatib ibn Abi Balta ló fi lẹ́tà náà sáwọn kèfèrí ó ń leak information anabi sallallahu alaihi wasallam gba àwọn mú lẹ́tà yẹn lọ bá anabi sallallahu alaihi wasallam Madina padà anabi ní ẹ ké sí Hatib wa ká gbọ́ tẹnu ẹ̀ kí ni tó rí lọ́bẹ̀ tó fi wá rú ọwọ́ ó dẹ̀ dé ní bá ń bẹ anabi pé kó má bínú Umaru ní anabi ó ti di munafiki ní jẹ́ ń pẹ́ jẹ́ ń bẹ́ lérí dáná tó kàn kọ́ ọ̀hún pé anabi sọ fún Umaru pé kò dá wa lójú àmọ́ sí Olúwa yóò kúkú ti rí tí ará Bádìrì ó ṣe àwọn tá a jọ jagun Bádìrì ń jò ní ogun ẹ̀ṣánà tí ogun Bádìrì ogun tí wọn ò mọ̀ ipá wọn padà jà táwọn bá débẹ̀ tá a sọ pé èèyàn ò lè nígbàgbọ́ ààbọ̀ kọ́ bá wọn jarú ogun bẹ́ẹ̀ wọn palẹ̀ mọ́ ogun dání ọ̀tọ̀ ní nǹkan lérò jáde òǹkà wọn ò sì tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ àwọn kèfèrí ànábì sì ní ó dógun o Ọlọ́run ní kájà ará kèfèrí àwọn kèfèrí tí ó bá wa jà ti dé ẹ̀yin ò ṣe padà sí mọ́kẹ́ ẹja padà sí mọ́kẹ́ Mádínà lọ́kọ̀ nǹkan jà a lè rán ní sílé pé kọ́mọ̀ bí wọ́n bá fi dé gan àwọn kèfèrí ti dé tòsí wa ẹ ti rántí ogun Bádìrì ní pé ọyẹ máa bá mi gbàdé òun ṣe kájà ẹ fún mi mọ̀ràn kèfèrí rẹ̀ nítòsí wa yìí wọ́n ti kù dẹ̀dẹ̀ láti kọlù wa táwọn ará Mẹ́kà ń ṣàdéhùn táwọn ará Mádínà tó tẹ̀lé ànábì náà ń ṣàdéhùn sallallahu alaihi wasallam tó ń jẹ́ 313 jọ náà Hatib ibn Abi Balta wà nù wọn tó dẹ̀ ṣe gudugudu méje mẹ́fà tí ò ṣe é gbàgbé ànábì wa ń sọ fún Umaru kí Olúwa kúkú ti mọ̀ ń táwọn tán jagun Bádìrì ó ṣe tí fi wá ń sọ pé ẹ má lù mọ̀ ṣe ìtumọ̀ ẹ má gbé ayé ṣe ń tó wọ̀nyí fa inni qad ghafartu lakum mo ti yọ́nú sí mo ti forí jìn ó kúkú ti mọ̀ pé yóò padà ṣàṣìṣe yìí kó tó fi sínú àwọn tó yọ́nú sí ń jọ̀hún tọ́lọ́wọ́n ọ̀bá ní yọ́nú sí ni kò ní fi sínú àwọn tó jagun Bádìrì pẹ̀lú yìí tó ṣe yìí a gbọ́dọ̀ gbàgbé tàtàná tá a tún mẹ́kọ́ mi ń bẹ́ pé kódà bí èèyàn bá ṣe ọ́ tó bá ti ṣe ọ́ lóore rí mọ́ tìrìtì ẹ̀ gbígbà pé kò wúlò rí o tí wọn náà bá fẹ́ láti bọ̀ tán òun lọ kọ́ ọ ní kéwú ọ padà wá díjọ́ kan ọ padà ṣàbúrú fún ọ torí kéwú tó kọ́ ọ rí yẹn jẹ́ kọ́ mọ́ hàn ipò ti ṣe ọ́ lóore rí mọ́ sọ pé ń wá ní kíni bá ṣe mí lóore ni kọ́ wá bà tèmi jẹ́ ẹni tó yá ọ lówó rí nípò ti yá ọ lówó rí yẹn tó wá padà wá díjọ́ kan tó tọrọ owó lọ́wọ́ ẹ̀ tí ò fún ọ lẹ́yìn ọdún 10 lẹ́yìn 20 ọdún ó wá di pé owó à ń pòsíṣàn kọ́ràn lọ́wọ́ kọ̀ padà sí ó ti fọkàn sí pé lè ṣàánú rẹ kò sí mọ́ pinjú kọ́ wá gbàgbé tàtẹ̀yìn wá àwọn èèyàn yára gbàgbé ẹni nìkan wọn mọ̀ wò wọn ní rántí àná ẹni tó ti ṣe wọn lóore rí bí situation tèmi bá ṣe rí ni wọ́n ṣe mọ́ ẹni nìkan wọn mọ̀ fi George níbo wọ́n ti ń jẹ lọ́wọ́ ẹni tó jẹ lọ́dọ̀ rẹ̀ lánàá
tó padà rí bí jẹ lọ́dọ̀ rẹ̀ mọ́ lẹ́ni ẹ̀san tànẹ́yìn ọgbọ́dọ̀ mọ́ san lọ tó fi kú ni. Ànábì sallallahu ní ó ti ṣe wá lóore rí ẹ wo ohun tó ṣe lójú ogun Bádìrì. Ọlọ́run sì ní òun yọ́nú sí àwọn tán jagun Bádìrì òun foríjì wọn. Ṣé kò tí mọ̀ ṣọ́lọ́wọ̀n ọ̀mọ́ ń jọ́ tí ń foríjì wọn pé wọ́n padà ṣàṣìṣe yìí ni Umaru fi wá káwọ́rọ̀. Àti ibùdó àyùbálítà wa kẹjọ́rò fún Ànábì kó òun yìí ṣe mùnáfìkì o òun ò sì di kèfèrí òun ò fi Islam lẹ̀ Islam yìí kóró nínú ọkàn òun àánú ọmọ àtìyàwó lásán ló ṣe òun. Wọ́n nítorí rẹ̀ lọ́lọ́run fi sọ àyà kalẹ̀ nínú Suratul Mumtahana ọ̀rọ̀ ni ya ayyuhal ladhina amanu mo ké sí gbogbo ẹ̀yin tẹ́ gbà mí dúró lódodo la tattakhidhu aduwwi wa aduwwakum awliya àwọn tó bá ń bẹ̀ mí Ọlọ́run ṣọ̀tá tẹ́ ń bẹ̀yìn náà ṣọ̀tá fúnra yín ọ̀tá làwọn Kùrẹ́ṣì jẹ́ fún yín iṣẹ́ ti gbàgbé ni tí wọ́n lé yín jáde ńlé àwọn tó ń pa yín ẹ ti gbàgbé jó ní ìtàn pa dodo yín àwọn ọ̀tá mi ọ̀tá yín àwọn kọ́lọ́kù tẹ́ mọ̀ mú ní ọ̀rẹ́ ayé o tulkuna ilayhim bil mawaddati tẹ́ mọ̀ á fìfẹ́ hàn wọ́n laqad kafaru bima ja'akum minal haqqi òdodo tẹ́ dẹ̀ mú dání wọn gbà gbọ́ yukhrijuna rasula wa iyyakum tí báwọn náà lànàbí ilé ẹ ti gbàgbé ni wa iyyakum tán lé yín lu bàbá yín èyí ṣe tẹ́yìn ò lè wọ́ Mọ́kà mọ́ wò yìí èyí ṣe tẹ́ lọ́njọ́ ní ìtàn ni ẹ máa wá ṣe jọ́ mẹ́ta kẹ́ jáde nílùú tán jọ forí yín sọlẹ̀ sí tẹ́ ní bíbí ń bẹ̀ ju ẹlòmíì gan lọ́nbẹ̀ wọ́n á ń fún yín jọ́ mẹ́ta kẹ́ jáde ń bẹ̀ kí lẹ ṣe fún wọn nítorí pé ẹ fẹ́ ṣẹ̀sìn tó wù yín tẹ́ ẹ̀ fọ́ọ̀sì wọn yukhrijuna rasula wọ́n lé ànábì jáde wa iyyakum wọ́n lé ẹ̀yin náà jáde an tu'minu billahi rabbikum ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ wọn kò ju pé gbọ́ lọ́wọ́n ọba tó dá yín gbọ́ lọ ní tẹ́ fi ṣara Mọ́kà nù. Ọlọ́run ní ẹ má fìfẹ́ hàn wọ́n mọ́ ẹ má fàánú hàn wọ́n mọ́ in kuntum kharajtum jihadan fi sabili tó bá jẹ́ ìjáde tẹ́ jáde lọ mọ́ Madina tẹ́ kúrò Mọ́kà tó bá yẹ pé nítorí mi lẹ fi jáde wabtigha mardati tó bá yẹ pé yọ́nú mi lẹ ń wá tẹ́ fi ṣe bẹ́ẹ̀ tusirruna ilayhim bil mawaddati ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ wọn tẹ́ ń fìfẹ́ hàn wọ́n àwọn òkè ẹ wa ana a'lamu bima khafaytum wa ma a'lantum Ọlọ́run lèmi mo mọ̀ in tí ń gbénú ọkàn yín èyí tẹ́ sọ síta àti èyí tẹ́ sọ síta bó ti rí lọ́kàn Hátì ibn Abi Balta'a náà lọ sọ yẹn kìí ṣe ń kó fi nǹkan míì sínú Ọlọ́run ní mo mọ̀ dodo ẹ̀ wa man yaf'alu minkum ẹni tó bá tún dánrú ẹ̀ wò nínú yín faqad dalla sawa'a sabili ó ń tọ̀hún ti dẹni àná ó ti sọnù in yafqafukum akèfèrí tẹ̀ ń káànú yìí tán bá yín pàdé lẹ́yìn nìkan àti wọn yakunu lakum a'da'a ẹ̀ mọ̀ pé wọn fẹ́ràn yín wa yabsutu ilaykum aydiyahum wọ́n náwó àti bá yín jà wọ́n ní hesitate wa alsinatahum bisu ẹni bá me bubu nu ọ̀rọ̀ tẹ́ ní gbàgbé tí ó bá yín lọ́kàn jẹ́ wọ́n asọ sí yín wa dula takfuruna èròǹgbà wọn ojú pé kẹ́ padà sí di ìṣẹ̀ṣe kẹjọ máa wá bọ Ṣàngó kẹjọ máa ṣòro lé padà torí lan tanfa'akum arhamukum ẹ rántí pé bá dijọ́ alkiyama mò ń kànú ọmọ mò ń kànú ìyá mò ń kànú bàbá kó bàbá ọmọ ò ní wúlò mọ́ tó bá dijọ́ náà wala auladukum kò ní sẹ́bí kò ní sọmọ mọ́ yawmal qiyamati yafsilu bainakum njọ́ alkiyama distinguish láàrin everybody kò ní sẹ́bí mọ́ gbogbo tí ń jẹ́ family la máa dissolve gbogbo family name yín yẹn tọ́jọ́ yín lójú kò ní sí mọ́ gbogbo relationship lọ́kọláya á dissolve ẹ̀ bí ìgbà pẹ́ ti kọ́ra yín lẹ̀tẹ̀ mara yín rí mọ́ everybody ó dá wa lóhùn nìkan wáyà tí iná farda kò ní sí family mọ́ kò ní so kọta jọ mọ́ fi pé group kan papọ̀ mọ́ kálukú ti dá wa lóhùn nìkan wallahu bima ta'maluna basir Ọlọ́run nítorí ntẹ́ ń ṣe mo rí mọ̀ mọ́ dáadáa tá bá tún wo súra yẹn síwájú lọ́wọ́ ibì kan Ọlọ́run tún sọ pé asallahu díẹ̀ náà ló kù ẹ lọ fọkàn balẹ̀ àwọn ọmọ yín àti aya yín tẹ́ ń kánú díẹ̀ náà ló kù an yaj'ala bainakum wa bainal ladhina adaytum minhum mawaddatan Ọlọ́run lè fìfẹ́ sáàárín ẹ̀yin àtẹ̀yin tẹ́ jọ ń ṣọ̀tá yìí àwọn kèfèrí Mọ́kà tẹ́ jọ ń ṣọ̀tá tẹ́ gbọ́ra yín yé lérí ọ̀rọ̀ ẹ̀sìn tán lè yín jáde yìí ẹ padà dọ̀rẹ́ ẹ padà di tímọ́tímọ́ oníbà tí ń tó bọ̀ wá ìtumọ̀ ẹ̀ ní pé fátìwù Mọ́kà ti fẹ́ ṣẹlẹ̀ tí gbogbo ara Mọ́kà ó gba Islam ọmọ àtìyàwó tẹ́ ń sọ yìí náà padà di mùsùlùmí tí gbogbo yẹn padà dẹ́yọ kan ṣoṣo wallahu qadirun toragbára Ọlọ́run ká wallahu ghafurur rahim ọba aláforíjìn lọ́lọ́run ọba oníkẹni àmọ́ la yanhakumullahu torí ẹni tó bá fẹ́ ṣe gbogbo ọ̀rọ̀ yìí gbọ́yé Ọlọ́run ní mi ò kọ̀ fún yín
anil ladina lam yuqatilukum fi ddin, àwọn tí ó bá bá yín jàjẹ́ ẹ̀sìn ká wọ́n gbà yín láyè kẹ́ kírun, wọ́n gbà yín láyè kẹ́ máa pèrun, wọ́n gbà yín láyè kẹ́ máa ṣe wáàsí, islam ń spread, wọ́n dógun tì yín. lam yuqatilukum fi ddin, wọ́n bá yín jà ẹ̀ṣẹ̀ sí yín, wọ́n fún yín láyè. walam yukhrijukum min diyarikum, wọ́n dẹ̀ lé yín lé nítorí ẹ̀sìn, wọ́n fi yín lẹ̀ sáyé yín. tẹ́ bá fẹ́ ra lẹ̀ ẹni ráìtì àti ra lẹ̀ sẹ́niwé ní Nàìjíríà, ẹ̀ ń kọ́ mọ́ṣáláṣí, ẹ̀ ń ṣẹ̀sìn, kìrìsìtẹ́nì ó sọ pé ńgbà tọ́jú ajá wọn làwọn jẹ gómìnà ní stéètì báyìí o, mùsùlùmí kan ò gbọdọ̀ sí stéètì yìí mọ́, ẹ lé wọn jáde, wọ́n lé hàn yín lé mọ̀, wọ́n lé yín jáde ńlé bàbá yín. antawallahum, àkọ́ fún yín pé kẹ́ ẹ bá wọn ṣe rere. wa tuqsitu ilayhim, antabarruhum lọ́lọ́run wí. lam yuqatilukum fi ddin, wọ́n bá yín jà. walam yukhrijukum min diyarikum, wọ́n lé yín lé. Ọlọ́run ní antabarruhum, ìyìn ní ẹ má ṣe dáadáa sáwọn yẹn o. wa tuqsitu ilayhim, ìyìn sì ní kẹ́ ẹ má ṣe déédéé, ẹ má rìn wọn fín, ẹ má yàn wọ́n jẹ. àwọn kan gbà ń sọ ajẹ́ kèfèrí, ẹ̀yà máa jà náà nù, wọ́n bá ti bá yín jà tí wọ́n bá yín fa wàhálà, wọ́n fún yín láyè àti ṣẹ̀sìn yín. àwọn yẹn kọ́ mu ní ẹ má bá ṣe o, ẹ lè bá wọn ṣe kẹ́ ẹ ṣe déédéé sí wọn. inna Allaha yuhibbul muqsitin, ẹni bá ń ṣe déédéé Ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ wọn. ìnàmọ́ mo fẹ́ kọ́rọ̀ mi ó yé yín dáadáa, àwọn tá à ń sọ ní pé yanhakumullahu, tọ́lọ̀ ní ẹ má bá ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́, anil ladina qatalukum fi ddin, kò bá àjọmọ yín, kò bá àjẹyàwó yín, kò bá àjẹgbọ́n, kò bá àjábúrò, tí ń gbógun tì ọ́ nítorí ẹ̀sìn, ò ní rí islam yìí ṣe, ó dúró lórí pé ò gbọ́dọ̀ ṣe islam, àwọn èèyàn la ní ẹ̀yin náà má fojú rẹ̀ wò wọ́n. wa akhrajukum min diyarikum, tán lé yín lù nítorí ẹ̀sìn. wa dhaharu ala ikhrajikum an tawallawhum, àwọn èèyàn la ní ẹ má bá ṣe, àwọn tán lọ kún àwọn ọ̀tá lọ́wọ́ lérí bẹ́ẹ̀ ṣe ní rẹ́sìn ṣe. wa man yatawallahum fa ulaika humudh dhalimun, gbogbo ẹni tó bá nírú àwọn yẹn ló wọ́n máa bá ṣe. Timothy, àwọn best friend di tèmi, àwọn ọ̀tọ̀ Ọlọ́run, àwọn tán ń ja islam lógun, àwọn alájàspa alábòsí nìwọ náà, islam tiẹ̀ náà gúnrégé. àárín ìgbà yìí ni súra yìí sọ̀ka, àwọn àyà wọ̀nyí sọ̀kalẹ̀ nínú Suratul Mumtahana, tí Olúwa fi ń correct tí Hatib ibn Abi Balta'a ṣe pé ẹyẹ ṣe bẹ́ẹ̀ mọ́, kódà ẹni tó ti ṣe bẹ́ẹ̀ nù ẹ lọ túbá, Ọlọ́run foríjì yín. Ànábì sallam wá gbéra láti máa lọ sí Maka, wọn àtàwọn sọ̀hábà rẹ̀, òǹkà wọn jẹ́ 10,000, wọn pọ̀ tó bá wọn jáde yìí, wọn pọ̀ tó bá wọn jáde. Ànábì pé àwọn ìdílé lóríṣiríṣi kúnra táwọn náà ti gba Islam, tí ẹran ti ń pa sọ pé àwọn ìdílé tí ń wá bá lóríṣiríṣi tán ti ń gba Islam lọ gbà. ìdílé Aslam wọn ti gba Islam, ìdílé tá Ànábì gbọ́dọ̀ wọn kọjá ńjọ́ tí wọ́n Mádínà lọ, tí ìdílé wo ni wọ́n ti wá, tó bá arákùnrin kan gbàdọ́ ní Aslam ní tá Ànábì ojú Abubakar tó ní Selimna àti bọ́ lọ́wọ́ wàhálà nìyẹn. gbogbo ìdílé yẹn ti gba Islam. ìdílé Gifar ta ní Abu Dharr al-Ghifari ta fi sọ̀rọ̀ tiẹ̀ náà pé bó ṣe wá gba Islam, ìdílé rẹ̀ náà ti gba Islam. ìdílé Juhayna àwọn náà ti gba Islam, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ìdílé wọn yẹn l'Ànábì ránṣẹ́ pé ó yá gbogbo yín ẹjá jọ mọ́ lọ Mọ́kà. àwọn níbẹ̀rẹ̀ wọn tí mọ bí àwọn ń lọ, ọkọ̀ kọ́kọ́ àwọn ọmọ ogun kan dìde náà, ó ní ẹ̀yẹn máa lọ náà bí báyìí. àwọn èèyàn ó fi divert attention àwọn èèyàn lọ sọ́nà bẹ̀, àwọn gbé pa ó dà pé ibi tá Ànábì ń lọ nù. lẹ́yìn náà ló ṣe wá jáde lọ Mọ́kà, kò fẹ́ kí ìró tẹ ará Mọ́kà ń pa àwọn ń bọ̀ káwọn tó débẹ̀. wọ́n á gbéra wọn lọ sí Mọ́kà. Ànábì sallam wá fi Abu Dharr al-Ghifari, kìí ṣe ọmọ Madina, ìdílé wọn la sọ lẹ́ẹ̀kan pé Banu Ghifar, ìdílé kan ní ìlú kan ní tó wà láàrin Mọ́kà sí Madina. òun l'Ànábì ní kó rólédè òun ní Madina, rúgbà tí ó bá jáde bẹ́ẹ̀ yóò fẹ́ nìkan lẹ̀ tí ó mọ rólédè ní Madina. lọ́pọ̀lọpọ̀ ìgbà kìí ṣe ọmọ Madina lẹ́ni tí mo fi ilẹ̀ síbẹ̀. Abu Dharr ní ìwúlẹ̀ ṣọmọ Madina, kìí tú ṣọmọ Mọ́kà. òun sì l'Ànábì sallam ní máa mójútó Madina tá a fi dé. ẹ tún sí rí làákàyè, òun ní kírun fáwọn èèyàn. ẹni tá Ànábì bá ti fi ilẹ̀ bẹ́ẹ̀ yóò máa rọ́pò Ànábì ní gbogbo ọ̀nà ni, yóò máa dájọ́, yóò máa ṣe gbogbo ètò ìlú, òun náà ni yóò máa kírun fún wọn mọ́ṣáláṣí. bó ni wọ́n ṣe yan chief imam Madina tí ó dẹ̀jọ́ ọmọ Madina wọ́n yàn? ǹjẹ́ a lè yan chief imam ìlú kan lẹ̀ Yorùbá ní sìkè má fi ìlú kankan ṣe example, káwá ní pé òkè afẹ́ yan chief imam ìlú yìí, káwá lọ ọmọ ìlú mi wá, bó ni ó ṣe rí lójú ẹ̀yin náà? ṣètìwádìí pé bá a ṣe ń ṣe nísìn kọjọ́ ta Nábì 100% ń ké bó la Nábì ṣe tiẹ̀. àti sọ ẹlẹ́yàmẹ̀yà Islam ọ̀dẹ̀ mọ̀lú, Islam ọmọlú. Ànábì sallam ṣe bọ́ ọmọ Mẹ́kà ni,
Medina ni ìpèpè rẹ̀ ti tà, Medina ló wà, Medina ni ti ń live life rẹ̀ comfortably. Àwọn sàhábà tá a bí sí Mẹ́kà wọ́n ti kúrò ńbẹ̀ wọ́n ti wà Medina wọ́n ti ń ṣayé wọn. Ará Medina ò dẹ̀ sọ pé rárá o ẹ̀ lè fi ọmọ Bani Gifari Abuzari tó yẹ Gifari lọ́hùn àkọ́kọ́ sọ Medina tó mọ Kùránì kà ní àti délẹ̀ inú tó jọ mẹ́ta ọdún kẹjọ ní àti láwọn ọmọ tó mọ Kùránì kà mọ̀nà ẹ̀jọ̀ ẹ̀fọ́mọ tiwa náà síbẹ̀ kọ́ máa rólédè wa. Kí lè tí wọ́n ronú báyẹn lásìkò yẹn tó wá jẹ́ sí pé ìsìn àfikọ́jọ́ ọmọ ìlú wa gangan ni ó ṣe mọ́mù fún wa, ọmọ ìlú mi ò lè ṣe mọ́mù. Haúsá ò ní fẹ́ kí Yorùbá ó ṣe mọ́mù fóun. Yorùbá náà máa jà sí pé lè jẹ́ àtọ̀húnrìn wa kan lè máa jẹ́ mọ́mù mọ́ wa láà nílùú wa ń bí. Àwọn Ghana ń ṣe bẹ́ẹ̀ níbi kan lẹ̀ Yorùbá ní ẹ̀yin Ìlọrin ẹ kọ́ wa ń kéwù ni ẹ ti kọ́ wa ó ti yé wa náà ẹ padà sílùú yín alámọ̀ṣe mọ́mù ń lu wa ń bí. Bọ́mọ lọ ní kọ́ mọ́sálásí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ó bá ń bí kan láwọn ibì kan tó ti ń ṣe bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ni o. Òun ló kọ́ mọ́sálásí lọ́wọ́ rẹ̀ ló kówó jọ ló ṣe gbogbo ẹ̀ ló tẹlifíṣẹ̀ bí láì jọ bó ṣọdún 10 ló fi kọ́ níjọ́ tó bá ti parí ẹ̀ wọ́n gba pẹ̀tọ̀ ẹ ṣeun Ọlọ́run fún yín ládàá ilé Ọlọ́run lẹ́kọ́ mọ́sálásí yìí ọmọ ìlú yìí ni ó máa wá ṣe mọ́mù ń bẹ́. Ta ni ò lè ṣe mọ́mù? Ìlọrin táwọn wí náà ta ni ò lè ṣe mọ́mù bí ọmọ Ògbómọ̀ṣọ́ lè jẹ mọ́mù ń bẹ́ kí n problem nǹkan kan ò ní ṣẹlẹ̀ ariwo ní ọ̀la àkàn pariwo fúngbà díẹ̀ náà ni yóò kírun tí ọ̀la láàfíà tọ́lọ́wọ́n gbà lọ́wọ́ wa tí ò sí kankan tí ó ṣẹlẹ̀ tó bá jẹ́ sìn là ń ṣe tí èsì oyè ayé là ń jẹ. Abu Dharil Gifari ńlànà ṣàṣà ni wọ́n máa mójútó Mádínà tí ń fi dé kìí ṣe ọmọ ọbẹ̀ ń sì mójútó lù tí kìí ṣèlú bàbá rẹ̀ kìí ṣèlú ìyá rẹ̀. Ìsìláàmù náà ló gbé wá sí inú ìlú ọ̀hún. Ìsìláàmù gangan fún rẹ̀ ti dìlú. Ìsìláàmù gangan gẹ́gẹ́ bí ẹ̀sìn ó ti dìlú ó ti dẹbí tí gbogbo owó pàdé ń bẹ̀ tá a mọ̀ dẹ̀gbọ́n àtàbúrò ara wa. À ń kọ́ lórin àní ìsìláàmù ni fádà mi ìsìláàmù ni mọ́dà mi mo lè erin mo lè yan àti associate ara wa mẹ́sìn yẹn pátápátá nígbà tá a bá dissolve ara wa sínú ẹ̀ tá a bá tán sínú ẹ̀ pátápátá ká má ṣẹ́kù mọ́ ká má lá identity míì mọ́. Bá Ànábì sallam ṣe ń ṣe ètò rẹ̀ nìyẹn. Gbà tí wọ́n ń lọ lọ́nà ìgbédìde yẹn àti ìrìn àjò yẹn jẹ́ inú Ramadan ni Fatihu Mẹ́kà ṣẹlẹ̀ tánàbí gbéra dìde Mádínà wá sí Mẹ́kà. Wọ́n á lọ lọ́nà tí wọ́n dé àyè kan tán pè ní Maru Zahran ẹni wọ́n ti bá Abbas pàdé òun jẹ́ òun kú fún Ànábì sallam wọ́n dẹ̀ wọn náà tán support rẹ̀ lórí ìgbà tó wà Mẹ́kà àmọ́ kò tí ì gba Islam lọ́rọ̀ tó yẹn jújù. Bàbá tó bí Abdullahi tá a máa ń pè ní Abdullahi ọmọ Abbas yẹn jẹ́ àbúrò bàbá Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo ìgbà tán tí wọ́n mọ́lé Mẹ́kà tán fi bí pa gbogbo ẹbí wọn tá a lè bí pa ẹbí Ànábì fún ọdún 2 àwọn kan lọ́dún 3 tí wọ́n tán boycott wọn tí wọ́n ránjẹ lọ́wọ́ wọn tí wọ́n tajà fún wọn tí wọ́n rajà lọ́wọ́ wọn tí àwọn ọmọ kéékèèké ń sunkún tán kú tára Mẹ́kà ṣe bẹ́ẹ̀ nítorí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ bí pa gbogbo ẹbí ẹ̀. Àbáàsì wà nú àwọn tí ìyà jẹ nígbà náà ìyà ń jẹ gbogbo wọn tó ń ti bẹ́ẹ̀ ọ̀pọ̀ nu wọn tí ó gba mẹ́sìgì yẹn lọ́wọ́ Ànábì wọ́n kàn ń bá jìyà pé ẹ ṣáà mọ̀ yín ọmọ ẹ̀gbọ́n wa jẹ ọmọ àbúrò mi nǹkan kan ò gbọdọ̀ ṣe ni wọ́n fi ń support ẹ̀. Àbáàsì wá rò ìkíni bí ọ̀rọ̀ dé yìí ẹ̀jẹ̀ àgbà Islam kò sí ní tá a tún fẹ́ mọ́lẹ́rì tá a tún fẹ́ rí tá a tí ì rí wípé olódodo l'Ànábì. Àwọn ọmọ rẹ̀ ti gba Islam nígbà tá à ń sọ yìí ìyàwó rẹ̀ gan ti gba Islam òun nìkan ló kù. Wọ́n ló gbéra dìde àtàwọn méjì míì náà Abdullahi ibn Abi Umayyah Abu Sufyan ibn al-Harith yàtọ̀ sábú Sufyan tá a ti sọ̀rọ̀ rẹ̀ dáadáa òun ni o. Wọ́n gbéra dìde pé àwọn ń lọ sí Madina láti lọ gba Islam. Ibi wọ́n ti ń lọ Madina táwọn ọmọ ẹ̀kọ́ Ànábì ti ń ṣígun bọ̀ wá wọ́n pàdé Ànábì lọ́nà wọ́n fẹ́ gba Islam. Ànábì ọ̀rọ̀ wọn ká Ànábì là àtẹ̀yìn náà tó bí gbogbo èèyàn bá tiẹ̀ wá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí mi tẹ́ ẹ jẹ́jẹ́ mi wọ́n ti ń bá a sọ̀rọ̀ ní yírí síbòmíì fún wọn wọ́n ń bẹ̀ ń yírí síbòmíì. Ó mú sálámà ìyàwó Ànábì wọ́n ń bá wọn bẹ Ànábì pé má jẹ́ kí gbogbo èèyàn ó jèrè Islam yìí kó wá jáwọn ẹ̀jẹ̀ rẹ̀ ní onírèrè rẹ̀ jẹ́. Ali sì kọ́ wọn lọ́gbọ́n ó ní ẹ lọ bẹ̀ ẹ̀bẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ sọ fún un pé nínú wọn àtànábì Yusufu so fẹ́ ká Ànábì Yusufu ojú òun lọ lọ́dọ̀ Ọlọ́run nìyẹn pé ẹ bá ti dọ́dọ̀ Ànábì Muhammad ẹ sọ fún un pé so fẹ́ kí Yusufu tún dáa jù ọ lọ lọ́dọ̀ Ọlọ́run. Nígbà táwọn ọmọ ìyá Yusufu ṣe wọ́n dé wọ́n ní kọ́lú laqad atharakallahu alayna ẹ káyà òun fún pé laqad atharakallahu alayna àwọn ọmọ ìyá Yusufu ń sọ fún Ànábì Yusufu pé a jẹ́rìí pé Olúwa ti gbé ọ lékè wa Olúwa ti gbọ́lá fún ọ lérí wa
in kunna la khati'ina sì jẹ́rìí pé dúdú tàtẹ̀yìn wáyàn àṣìṣe la ṣe. náà dé iwájú ànábì tán ká àyà wọn fún ànábì náà fa àyà tó tẹ̀lé dá padà ó sọ fún wọn pé la tathriba alaykum ó dà kò sẹ́ṣẹ̀ mọ́. irú èsì tá ànábì Yusufu fọ̀ fáwọn ọmọ ìyá rẹ̀ ànábì wọn mọ̀ náà wá fọ̀ la tathriba alaykum èdè ìmínà foríjìn yaghfirullahu lakum kó lu ọ yáfin ọwọ́ khairu wa huwa arhamur rahimin òun ni ọba oníkẹ́ òun lọ́ba oníkẹ́ yóò foríjìn gbogbo wa. bẹ́ẹ̀ ni Abbas ṣe gba Islam àtàwọn tí wọ́n jọ wà ní wọ́n á jọ wà ń bẹ̀ wọ́n dájú kọ Mẹ́kà padà wọ́n lọ sí Mẹ́kà ìrìn àjò Ànábì sallam láti Madina àwọn lọ Mẹ́kà Abbas pàdé wọn lọ́nà ọjọ́ ìwọ̀n wọn tún padà sí Mẹ́kà. ní bí wọ́n ti ń padà lọ Abu Sufyan ta ní òun ni ìmọ̀ gbé lídìí ogun lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ń lọ kẹ́rù ní Syria lọ́jọ́sí tí wọ́n fẹ́ bá pàtó tógun Bádìrì tó fi ṣẹlẹ̀ ta lóhun náà ló bí Ummu Habiba tó wá fẹ́ bẹ̀bẹ̀ Mọ̀dínà ń jò ní tánàbí sàlámù ọ̀dáwọn ẹ̀bẹ̀ rẹ̀ wọ́n pàdé ẹ̀ lọ́nà torí wọn àtàwọn kan dìde wọ́n ń gbéra dìde wọ́n ń lọ wọ́n ń pàtrò káàkiri àwọn náà ti ń rò pé sànàbí ò ní kógun wájà àwọn báyìí tóun lọ bẹ́ẹ̀ tí ò bẹ̀bẹ̀ yìí ibẹ̀ wọn lọ́wọ́ ti tẹ̀ wọ́n kó wọn wá síwájú ànábì sallallahu alaihi wasallam ibi wọ́n ti dá wọn kúnlẹ̀ tán ara wọn lókùn lànàbí wa ń bi pé Abu Sufyan ṣé ò tí ì rí pé ẹ̀sìn tí ń píríìtì fún ọ yìí ò tí ì rí lódodo náà dìsín ṣé òun náà gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kò tí ì di ó mọ yí ọ pé ó dá gbogbo àwọn òòṣà tẹ́ ń sìn Mọ́kà níbo wọ́n wà nísìn tí mo fi kwádúró ọmọ ogun yìí wá bá yín níbo wọ́n wà gbogbo Láàtà Mọ̀nátà àwọn òòṣà gbogbo àwọn òòṣà tẹ́ tó kà yín láyé àtẹ́ mọ́ ṣe bí èèyàn kò gbọ́dọ̀ lòdì sí ìṣẹ̀ṣe ọ̀dọ́dọ̀ kọ̀yìn sáṣà gbogbo àwọn òòṣà yẹn dà nísìn fún rẹ̀ wọ́n ń jẹ́wọ́ ń sọ pé òótọ́ ni táwọn òòṣà yìí bá ṣàǹfààní kò yẹ káwọn bára wọn nínú irú mẹ́sì báyìí ó lóun gbà pé kò sọ́ba tó yẹ kí wọ́n máa sìn tó tayọ Allah ibẹ̀ ní ti ń gba Islam Abu Sufyan ti ń jẹ́ àgbà nínú àwọn tó kù ní Mẹ́kà. Ànábì wa ní Islam rí ò tí pé ó yẹ kó gbà mí pé òjíṣẹ́ Ọlọ́run ọba lèmi náà abáwí la ilaha illallah òtán àtúwáwí Muhammadu Rasulullah oníṣẹ́ rí Muhammadu ń pójíṣẹ́ Ọlọ́run ọba yẹn ní ìní púrọ́tàn yìí ẹ̀mí mi ń ṣe bákan ẹ̀mí mi ò tí ì túrù pé Muhammadu tó dàgbà ń dé oní ìta tó dàgbà yìí náà ti àdá nẹ́bì náà nù ẹ̀mí mi ń ṣe bákan lérí eléyìí. Abbas ni wọ́n bá a sọ̀rọ̀ pé ó jẹ́ tètè gbà tó bá lẹ́mí ara rẹ̀ ló jẹ́ tètè gbà nígbà tó yá ó padà juwọ́ lẹ̀ pé òun gba Islam lódindi. Ànábì wa ni Abbas mú káàkiri ìyẹn àbúrò bàbá rẹ̀ kó mú káàkiri kó rí gbogbo àwọn ọmọ ogun tí mo kó wá bá ti pọ̀ tó wọ́n lé ní 10,000 wò ó káàkiri wá padà sí Mẹ́kà ó ní tó bá àwọn èèyàn rẹ̀ sọ fáwọn èèyàn rẹ̀ pé a ti fẹ́ wọlé man dakhala dara Abi Sufyan fahuwa amin a fẹ́ wọlé ẹnikẹ́ni tá a bá níta tó bá sí ìrìnrìn nítorí bá ń bẹ̀ kó fojú kó fara mọ́ ẹni bá sáwọ ilé Abu Sufyan àní fọwọ́ kan àní fọwọ́ aburú kan torí pé Abbas ń bá bẹ̀bẹ̀ pé Ànábì aṣáájú ni ní Mẹ́kà òun náà fẹ́ nǹkan kan tí ó lè fi proud tó bá wọnú Mẹ́kà padà pé mo ti lọ yọjú sí wọn ẹ mọ́ wọ́rì ẹni tó bá ti wọnú ilé mi kọ́ mọ́ wọ́rì Ànábì ní ẹni bá wọnú ilé rẹ̀ aburú kankan ò ní ṣe bẹ́ẹ̀ lẹ́ni tó bá sá sínú Kaaba tó sá sínú ilé Ọlọ́run ẹ tó sá sínú mọ́ṣáláṣí òun lódindi aburú kan ò ní ṣe ẹnìkan ò ní fọwọ́ aburú kan ẹni bá sì tilẹ̀kùn yàrá rẹ̀ mọ́rí tí ó jáde sí wa pé òun fẹ́ àtáàkì wa ẹnìkan ò ní fọwọ́ aburú kan ẹ má jáde pé fẹ́ àtáàkì àwọn àyè mẹ́ta tí ó ṣèfù ní ti àfẹ́ kí gbogbo ará Mẹ́kà sá lọ ẹni tí ó bá fẹ́ wàhálà. Abu Sufyan wá padà sí gbòòrò Mẹ́kà ó ní ẹ̀yin èèyàn gbogbo kálukú pé bíbà mo ti lọ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tùbínùbí pé tọ̀ wọ́n ti dé tòsí tòótọ́ àmọ́ kò ní sí wàhálà kò ní sí kinní kan níyàwó rẹ̀ pariwo lé lérí ó jó ní ọ́ ní ẹ̀ńtẹ́tẹ́ kẹ́ kóra yín jọ kẹ́ lọ bá wọn jà kẹ́ lọ pàdé wọn kẹ́ lọ àtáàkì wọn. Abu Sufyan ni ẹ má dá arábìnrin yìí lóhùn kan mọ́ tí ń ṣe o àwọn tí mo bá pàdé ń bẹ̀ yẹn ọmọ ogun tó bá yàn wọnú ìlú yìí rí o tán bá wọ wọn ó jẹ irun pátápátá ẹni bá lẹ́mìí ara rẹ̀ lò mọ bọ̀ wá yàrá mi wọ́n ti yànda fún lórí ẹni tó bá wá yàrá mi pé láìfù rẹ̀ save. Bẹ́ẹ̀ sì ní ìgbà tí tó sọ ti yàrá tiẹ̀ tán tí ò tí sọ mí àwọn èèyàn ní èèyàn mélòó yàrá rẹ̀ wà á gbà nínú gbogbo wa onítọ̀ ẹni bá tilẹ̀kùn ara ẹ̀ mọ́rí wọn ní fa burú kan ẹni bá sì sá sínú mọ́ṣáláṣí ilé Ọlọ́run yìí aburú kankan ò ní dọ́dọ̀ rẹ̀ ní kálukú bá ń gbẹ̀mí ara ẹ̀ sá kálukú ń sá wọlé kálukú ń tilẹ̀kùn látẹ̀yìn àwọn yẹn sáwọ yàrá Abu Sufyan náà àwọn kan sáwọ mọ́ṣáláṣí lànàbí sallam àwọn àtàwọn ọmọ ogun rẹ̀ ń bọ̀ wá
wọ́n bọ̀ wá títí tí wọ́n fi wọ Mẹ́kà. Wọ́n wọ Mẹ́kà, Ànábì sallam ní wíwọlé tó wọlé ó doríkodò wọlé ni lórí nǹkan ọ̀gùn tó gùn, pẹ̀lú doríkodò ní ó fi wọlé ìtẹríba, torí pé wọ́n ní ntọ́fà ni pé ẹnìkan ò gbọdọ̀ ṣígun wọ Mẹ́kà, òfin àti láíláí ni láti jọ́ tọ́lọ́run ti ṣẹ̀dá ààyè náà tó ti wá ní ká Ànábì Ibrahim, ó fa Ànábì Ibrahim harama Mẹ́kà, ó fa Ànábì Ibrahim sọbẹ̀ di ààyè wọ̀ tẹ́nìkan ò gbọdọ̀ kógun jà. Gbogbo àwọn lọ́balọ́ba tó dán wò rí ṣe bá ti sọ̀rọ̀ Abraha sẹ́yìn tá ló kógun jà Mẹ́kà láti Yaman, bọ́lọ́run ṣe sọ di pẹ̀tẹ́lẹ̀. Tọ́lọ́run la fòkò ránṣẹ́ láti inú iná káwọn ẹyẹ mọ́ lọ jù wọ́n lóko. Ànábì wa wọbẹ̀ ti tẹríba kò wọbẹ̀ pẹ̀lú fáàrí pé ọwọ́ mi bà yín. Mo ṣàṣeyọrí bí wọ́n ṣe mọ́ fọ̀tá tiẹ̀ ṣe yẹ̀yẹ́ níjọ́ tọ́ta rẹ̀ bá ṣubú. Tọ́mọ fọ̀tá rẹ̀ ṣe yẹ̀yẹ́ tọ́mọ gbàlù tọ́mọ yọ̀. Tí níjọ́ tọ́tẹ̀ ẹni bá ṣubú ayọ̀ kọ́ lọ́kàn o. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ni tó jẹ́ ó ṣàṣeyọrí. Lérí ọ̀tá rẹ̀ tó gbé ọ lékè, àwọn àṣebí wọ́n fẹ́ sàṣì ọ ni wọ́n á ti bẹ̀. Wọ́n kan ti wọn, wọ́n kàdánwò. Kì í ṣe pé wọ́n á fi proud káàkiri nkẹ́ èmi ní àjẹ́ ara ń bẹ lára mi. Ẹ bá kọlù mí nǹkan ṣe é. Ò ní ìdìdodo ilé yẹn. Tọ́lọ́run bá fẹ́ kí wọ́n kọlù ẹ kí nǹkan ṣe ọ́ kó ṣubú dànù, ó ṣubú. Àmọ́ bá tó sọ tó ṣàánú rẹ tó gbé ọ lékè, ọmọ fi yẹn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó tún máa káàánú àwọn ọ̀tá rẹ̀ náà. Ànábì sallam wọbẹ̀ pẹ̀lú tẹríba, wọn ló dorí kodò wọlé ni pé àyè yìí ṣàyè tí yẹn máa fi yàn gáwọ̀, kì í sì ṣàyè tí yẹn máa fi ìgbéraga débẹ̀. Ànábì wa wọ Mẹ́kà, bó ṣe ń wọlé ní ka Suratul Fatihi, inna fatahna laka fathan mubin tá a kà fúnra wa ń jò ní, tá a fi ń sọ àlàyé tí Al-Qur'ani ṣe lérí àjọsọ àti àgbọ́yé tí ń bẹ láàrin Ànábì sallam àtàwọn ará Mẹ́kà ń jọ tán dá wọn padà ń pè wọ́n ní ṣe umra parí, tá a lọ́lọ́run padà sọ àwọn àyà yìí kalẹ̀ kóhun ti yọ́nú sí gbogbo àwọn tó bá Ànábì gbádé hùn, àti wípé àlátẹ láyẹn ń bọ̀ wá ṣe padà ṣe umra ọ̀hún. Súrà tó sọ̀kalẹ̀ ń Suratul Fatihi ńlá Ànábì sallallahu alaihi wasallam ń kà pé Ọlọ́run lóhun ó sì payá kínní ó dẹ̀ ti ṣí fún wa, àdúpẹ́ o. ń kà á ń tún dohun sí njọ́ náà. ní tí wọ́n ń kà tí wọnú Mẹ́kà, gbogbo àwọn òòṣà tí ń bẹ ní Mẹ́kà ó lé ní 360 ẹnìkan ò ṣe ìṣẹ̀ṣe tó àwọn ará Mẹ́kà. Kẹ́nìkan má fi ìṣẹ̀ṣe jẹ́ nìkan láyà ń pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ń kọ̀yìn sí ìṣẹ̀ṣe, ẹ lóòṣà tó wọn Mẹ́kà ni, ẹ lóògùn tó ará Mẹ́kà. Gbogbo tí Yorùbá gbójúlé ń sìn wọ́n ní ìjù bẹ́ẹ̀ lọ́jọ́ Ànábì dé sallallahu alaihi wasallam tó ro ọmọ Yorùbá lójú àti nkè ṣáwà da gbogbo kínní inú ni. Àwọn nǹkan táwọn bàbá wa fi ń ṣagbára, àwọn bàbá àwọn kan náà ti fi ṣagbára rí. Ẹ̀yin kọ́lẹ̀ lóògùn jù láyé. Àwọn ìran tó ní ìjù yín lọ nínú Chinese, nínú ìlú èbó tó dàbí ìgbà kí wọ́n ní nǹkan kan mọ́ sìn. Ẹ bá lọ gbé ìtàn wọn yẹ̀wò, wọ́n ní tójú tí Yorùbá lọ ní ṣáájú, wọ́n pàátì ni wọ́n fi tẹ̀síwájú. Ní gbogbo ọmọ Yorùbá ológun náà, babaláwo náà fẹ́ lọ ìlú èbó, fẹ́ lọ Amẹ́ríkà. Ọmọ babaláwo náà ń gba visa Canada. A máa ṣe pé ogun ni atari ni wọ́n ń jó káàkiri ń bí àtàlàǹgbá ni ìwọ náà fẹ́ lọ bẹ̀. So ẹ jẹ́ àtẹ̀síwájú ká move on. Ayé ti yí padà kúrò ń bí rádaràda kọ́ ọmọ lálàkúlà kọ́ ọmọ jẹjẹkújẹ kíkùnrin ọmọ wú láti kékeré hùn. Ayé ti kúrò ń bẹ̀. Bàbá ṣàṣeyọrí ayé ìgan ká tó wá sọ tẹ̀sìn, ká tó wá sọ ti ẹ̀sìn. Gbogbo ẹ̀ lára Mẹ́kà Ànábì sallam gbogbo òṣà yẹn bó ti ń wọlé ní fi gítàrí gbogbo ẹ̀ bọ́ọ̀lẹ̀ báyìí, gbogbo òṣà ń ṣubú ni. Wọ́n ń ka ayà wa qul jaa al-haqqu wa zahaqa al-batilu innal batila kana zahuqa. Òdodo ti dé, irọ́ kíró yíra padà. Òdodo ti dé, kírọ́ parada. Ayà ni l'Ànábì sallam kàbí ti ń wo àwọn òòṣà tí gbogbo ẹ̀dẹ̀ ń ṣubú lulẹ̀. Láwọn òòṣà tó jọ ẹlòmíì lójú tí ó máa ṣe bí nǹkan kan ó ṣe tí nǹkan kan kíní kan mẹ́ta ló ṣẹlẹ̀, nǹkan kan ṣẹlẹ̀. Bá Ànábì sallam ṣe wọ inú Mẹ́kà nù. Nígbà tó dé Mẹ́kà tó wọnú ìgboro mọ́ṣáláṣí ó wá wọ Kàábà. Wọ́n ránṣẹ́ pa àwọn tí kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ wọn tán, àyè ìdílé kan làwọn máa tọ́jú kọ́kọ́rọ́. Oyè táwọn bàbá wọn ń jẹnu kọ́kọ́rọ́ Kàábà o. Wọ́n á ṣílẹ̀kùn Kàábà fún ọwọ́ bẹ̀. Ọba àwọn òòṣà níbẹ̀ ni wọ́n kó gbogbo ẹ̀ jáde kan lọ dànù. Ó sì bá tán ya ère Ànábì Ibrahim àti Ismail níbi táwọn méjèèjì tí wọ́n yẹṣẹ́ wò, wọ́n ń ṣẹ́fá. Ànábì ní irọ́ lẹ́pa yìí o. Ànábì Ibrahim ò yẹṣẹ́ wò rí o, kò ṣẹ́fá rí o, yastaqsimul azlam. Ànábì Ibrahim ọ̀dánrú ẹ̀ wò rí, Ismail ọ̀dánrú ẹ̀ wò rí. Ànábì ní kí wọ́n kó gbogbo ère ní kí wọ́n lọ dá gbogbo ẹnu sallallahu alaihi wasallam. Àríyànjiyàn wà láàrin àwọn àfọ́ mímọ́. Ǹjẹ́ Ànábì yẹn náfìlà ń bẹ àbí ò náfìlà? Ó wà láàrin àwọn sàhábà tọ́rọ̀ sójú.
àwọn kan ní àmórí ọyàn náfìlà kó tó jáde àwọn kan ní ọyàn náfìlà ọjọ́ yẹn àtàríyànjiyàn yẹn ń ló bí pé ṣé tá a bá lọ hajj lénìí tí wọn náà bá tiẹ̀ padà dé yẹn ńlá bóyá di president ìlú kan àbò di gómìnà tó wá bọ́ sásìkò tí wọn bí wọn ń fọ kàábà lọ́wọ́ wọn á fún ọ láksẹ̀sì àti wọnú ẹ̀ njó lè yan náfìlà nú ẹ̀ tó o bá sì wá yan náfìlà tinú rẹ̀ àyè tí máa wà lẹ́gbẹ̀ẹ́ tá a fi hàn ara wa ń bi fídíò ẹ̀yin tẹ́ bá ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ tá a ní Hijru Ismail níjọ́ tá à ń pìtàn bá ń ṣe kọ́ kàábà nígbà tá à ń ṣe àwọ̀ bẹ̀rẹ̀ Sirah yìí àyè tá a ní wọ́n yọ ọ́ lẹ̀ nítorí owó tí ò tó mọ́ tí wọ́n fi complete rẹ̀ ń ṣe wọn kínú kàábà lòun náà originally àyè yẹn ṣáà lè yan náfìlà ń bẹ̀ tó bá yẹ sí pé ànábì yan náfìlà nu kàábà ń jọ wọn ajá sípà náà lè máa yan náfìlà ń bẹ̀ tó bá yẹ sí pé kọ̀yàn òun sì ló fẹsẹ̀ mọ́ àwọn sàábí tán ní kọ̀yàn náfìlà ó dà pọ̀rọ̀ wọn lọ lálàáfíà jù ajá sí pé àánú ò lè yan náfìlà nínú ààyè Hijru Ismail àti inú Kaaba entirely wallahu a'lam. Anabi sallam wa ní kí Bilal bọ́ta gun eré Kaaba kó gòkè ó yá pèrún Allahu akbar pèrún kí gbogbo ará Mẹ́kà ó gbọ́ ẹ pé Anabi ṣàṣeyọrí àbí ó ṣàṣeyọrí inú Mẹ́kà tán ti lé jáde ńjọ́ ní tó sá lójúlójú òun àtàbúbákìr wàá di pé ẹ fi irun pípé lọ́lẹ̀ ó yá Bilal bọ́ sókè tí ó sẹ́ni tán bí dá nínú kèfèrí kan kọ́ jáde kálukú wọ́n ti gbórí ara wọn sá lọ ẹni tó tilẹ̀kùn mọ́rí kódà àwọn kan sá jáde nínú Mẹ́kà tán sá lójúlójú Ànábì ó pa àwọn ni wọ́n ti fọkàn sí pé yó pa àwọn Ànábì ní ó yá Bilal pèrún Bilal gòkè Kaaba ó pèrún radiyallahu ta'ala anhu báyìí sì pèrún tán Ànábì bá gbogbo ara Mẹ́kà sọ̀rọ̀ ó ṣe kútúbà ó ní láti ní lọ ìfẹ́ gbọ́ pé lágbájá kan ó wá lẹ́jẹ̀ lọ́rùn ó pa èèyàn wa kan lọ́dún kan àwọn náà ń wá bá ṣe gbẹ̀san kò sí gbogbo àpárẹ níhun ẹnìkan ò gbọdọ̀ tún dánrú ẹ̀wò mọ́ torí wọ́n máa ń rárò ni tẹ́nìkan bá pẹ́ nìkan òun náà tún ní àwọn náà gbẹ̀san àwọn ọmọ tẹni tán gbẹ̀san láàrin wọn tún padà gbẹ̀san títí 40 ọdún wọ́n sì wà lẹ́nu à ń para wọn Ànábì ní kò sí pé ẹnìkan pẹ́ nìkan mọ́ láti èní lọ àti wípé ilé tá a wọbẹ̀ tìjàtìjà yìí a wọbẹ̀ tógúntógún kò tọ́ fún ẹnìkan láti wọbẹ̀ látòfin láíláí tá Ànábì Ibrahim alayhi salatu wasalam ti ṣe sáàyè yìí èmi ni wọ́n yọ̀ǹda fún ẹnìkan ò sì gbọ́dọ̀ dé kóun náà kógun já àyè yìí kó ní ṣe bá Ànábì náà ti wọbẹ̀ pẹ̀lú ogun rí a yọ̀ǹda fún mi láti gbógun wọbẹ̀ fún sa'atan minan nahar fún àkókò díẹ̀ kan lọ́sàn gẹrígẹrí èní níyì tí mo sì wọbẹ̀ yìí ó tún sì dèwọ̀ padà kódà kò tọ́ fèmí Muhammadu náà láti gbógun wọ bíi mọ́ ó ti dèwọ̀ padà láti kógun já àyè yìí ó dèwọ̀ padà láti pààyàn níbí yìí ó sì dèwọ̀ látẹ̀ní lọ fún ẹnikẹ́ni kódà láti pa ẹranko tẹ́ ẹ bá rí ní Kaaba tẹ́ ẹ bá rí ní mọ́ṣáláṣí àbẹ̀wò yìí ní gbogbo tí ń jẹ́ haram lápapọ̀ ẹranko lásán tó bá wọ bí ẹ gbọ́dọ̀ pa àìdẹ́dẹ́ ń bẹ̀ yàtọ̀ fáwọn ẹranko bíi 5 tá Ànábì sallam sọ pé a lè pa ní haram o kìnìún ajá tó burú àti àwọn ejò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹranko olóró tó bá ti yàtọ̀ síbẹ̀ ọ̀ ní sọ kí a mórí ìgalà kan ọkọ̀ jálẹ̀gbẹ̀ Kaaba ní sin ẹja ta lọ́fà káta tíná èèwọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn ó ṣèwọ̀ kẹ́ pa níbí ẹranko ó ṣèwọ̀ kódà ewéko ó ṣèwọ̀ kẹ́ já ẹ̀gún lẹ́ńlẹ̀ lásán ó ṣèwọ̀ kẹ́ kan ní gbogbo tí ń jẹ́ tẹ́rítírì haramu yìí ó ti dèwọ̀ láti ní lọ bẹ́ẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ ní ààyè yìí fín Ànábì sallam bá wọn sọ eléyẹn ẹ̀yin ará Mẹ́kà wọn ló dún ní naam kí lẹ rò pé máa ṣe fún yín pẹ̀lú ń tẹ́ ti ṣe fún mi kí lẹ rò pé deserve àǹdùdù àǹkà àǹtà akhun karim àti mọ́lé ọmọ dáadáa ẹ̀gbọ́n dáadáa ni ọ́ àbúrò dáadáa ni ọ́ ibnu akhin karim bàbá tó bí ọ náà ẹni ire ni àfọkàn kankan sọ́dọ̀ rẹ̀ tó tayọ ipò foríjìn wa Ànábì ní idhabu fa antum tulaqa ó dá mo tú gbogbo yín lẹ̀ mọ́ ẹ lọ mo foríjìn yín mo yáfi yín nípa yín ẹ mọ́ ẹ lọ mo yọ̀ǹda yín fa antum tulaqa mo túkùn lọ́rùn yín yìí ṣe bá Ànábì Yusuf ṣe tó ní la tathriba alaykum kò sẹ́ṣẹ̀ yaghfirullahu lakum kọ́lọ̀n bá ń foríjìn yín ọ̀wọ́ ń bá wo ń tẹ́ ṣe fún mi tòótọ́ ó yẹ kí n ráró ó yẹ kí n bínú àmọ́ mo foríjìn yín mo yáfi yín mo tú yín lẹ̀ inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ ará Mẹ́kà fi gba ìsìláàmù ńjọ́ náà wọ́n wọnú ìsìláàmù wìtì ní kálukú ń gba ìsìláàmù tí ìsìláàmù fi tí Mẹ́kà fi di ìlú ìsìláàmù dè ní eléni tá à ń sọ̀rọ̀ yìí bọ́lọ̀ ń ṣe fún Ànábì láṣeyọrí nù ó ṣe é yọrí Mádínà ó tún wá ṣe é yọrí ní Mẹ́kà padà ọlọ́njà náà ṣàṣeyọrí o
ìta wí ọlọ́mọṣá gbà lọ́wọ́ wa ẹjá dúró báyìí àtúmọ̀ tẹ̀síwájú lédi kí làwọn ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ ní Mẹ́kà kó tó di pa ànábì kúrò níbẹ̀ sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá kí ànábì bá wa gẹ̀ wọlá àkẹ́ àti gẹ̀ tá a tọrọ fún ànábì yìí ṣàánú àwa náà já láṣeyọrí já borí ọ̀tá gbé wa lékè ọlá títóbi Ọlọ́run bó bá ti tọrọ fún ara rẹ̀ síbẹ̀ fáwọn ọmọ wa síbẹ̀ fáwọn aya wa àwọn òbí wa Ọlọ́run fi kẹ́ kárí gbogbo wa lápapọ̀ èyí tó ti ṣe fún wa lóore má jẹ́ ó bàjẹ́ Ọlọ́run jẹ́ pẹ́pẹ́pẹ́ lọ́wọ́ wa èyí tá à ń fọkàn tọrọ tá à ń fẹnu tọrọ Ọlọ́run máa ṣe fún wa o. Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwal wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha 'indaka 'ala ad-darajat wa tuballighuna biha aqsa al-ghayat min jami'il khayrati fil hayati wa ba'da al-mamat. Subhana rabbika rabbil 'izzati 'amma yasifun wa salamun 'ala al-mursalin walhamdulillahi rabbil 'alamin.